أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب السماوات ورب الأرض الذي أرسل رسوله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للجميع وعلى آله وصحبه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Àkàrà ọpẹ́ wa pé alhamdulillah rabbil alamin, Ọlọ́run tí ó fún wa ń sẹ́mà, ó ta sórí wa kó máa jẹ́ àti bàbá, tó sì já sí pé láì rí sẹ́mà yìí ayé fẹ́ lè má dùn fún wa. Kìí ṣe pé ó fẹ́ lè má dùn, kò ní dùn ní Ọlọ́run gbé sẹ́mà kalẹ̀ ńbẹ̀ ká máa rórùn ká máa róṣùpá. Bí ó bá fòrùn síbẹ̀ tí ó fòṣùpá síbẹ̀, báwo láti rórùn sùn? Báwo nílé ó ti má bá wa táàrí ṣẹ̀mí ayé lò táàfi lọ gbádùn? Ọlọ́run ọba yìí, ọba tó já sí pé gbogbo nǹkan ìkápá rẹ̀ ní ń bẹ, gbogbo nǹkan òun lágbára rẹ̀ ká, tágbára rẹ̀ sì tún ṣòó. Látara báni náà, ọba tí máa ń ṣe nǹkan tó wùn á sì máa ṣe nǹkan tó fẹ́. Àwa tọrọ kẹ́gẹ̀ fún aṣíwájú wa Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run wa kí ànábì kó bá wa ṣe kẹ́ṣìgẹ̀ fún, kó sì bá wa kí àwọn tí wọ́n jọ ọmọ lẹ́yìn rẹ̀, àwọn ará ilé rẹ̀, gbogbo àwọn èèyàn rí táwọn náà dé tí wọ́n torí pa àwọn. Wàá pa látorí Mawlana al-Sheikh Sheikhul Islam
alladhi huwa faridun fi asrihi. Wọ́n dá lògbà wọn tí ò sẹ́nìkan tá lè fi wé wọn. Èèyàn lè máa gbọ́ nǹkan oríṣiríṣi káàkiri kó wá lè máa fẹ́ sọ pápá tòun tóbi àbá tòun tóbi lọ́dọ̀ òun tí ń sọ̀rọ̀ náà ó máa pàdá máa ju àfá òun lọ ní gbogbo agbègbè tọ́lọ́run bá fi dá bàbá nì lọ́lá. Kọ́lọ́run bá wa ṣàlékún kẹ́gẹ́ fún wọn pẹ̀lú gbogbo àwọn irinṣẹ́ wọn. Kò sáfà náà lẹ Yorùbá yìí tí ò rí àǹfààní kan tó mú lára Sheikh Adam láwọn tán bá láyé àtàwọn tí bàbá filẹ̀ láyé lọ, àwọn tí bàbá bá láyé àtàwọn tí bàbá filẹ̀ láyé lọ, gbogbo wọn náà ni wọ́n ráǹfààní mímọ̀ lára Maulana Sheikh Adam Sheikh al-Abqari al-Allamatu as-Sudani al-Ilori rahmatullahi ta'ala alayhi wa ala walidayhi. Ọlọ́run bá wa kẹ́ wọn kó bá wa kẹ́ àwọn òbí wọn. Wa ala kulli man allamahu walau harfan, àti gbogbo ẹni tó bá kọ́ wọn kódà kó jẹ́ àràfin kan. Kọ́lọ́run bá wa ṣàlékún kẹ́gẹ́ gbogbo wọn. مولانا شيخنا كمال الدين الهربي ولما واكيا وانا مولانا تاج الادب تاج المؤمنين شيخ المزمل يوسف الابواجي ولما واكيا وغوا àgbàlagbà láwọn tí wọ́n ti lọ ولما واكيا wọn tí wọ́n sì lórí pa lára Islam nínú ṣẹ̀mí wa lọ́nà kan àbí lọ́nà méjì. Àwọn tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tí ń jẹ́ direct ni, àwọn tí wọ́n kọ́ wa tí ó direct, àwọn tá jàǹfààní wọn tá katira wọn tá gbọ́ wá sí wọn. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́gẹ́ fún wọn. Àwọn tó kù nílẹ̀ Ọlọ́run bá wa ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ má jẹ́ wọn mà nira. Bákan náà Maulana Mustafa Suglul Sunusi rahmatullahi ta'ala alayhi àtàwọn amakéwu wọn táwọn náà jọ ń jọ makéwu fún Sheikh Adam, Sheikh Muhsin Aidu al-Aqawi al-Markazi wa Sheikh Abdul Latif Amoni al-Aqawi al-Markazi wa Sheikh Jirjisu Akodo al-Aqawi al-Markazi rahmatullahi ta'ala alayhim ajma'in. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́gẹ̀rẹ́ fún wọn. Asutara bẹ́ẹ̀ Maulana Mudirul Markaz, Mudirul Ulama, Sheikhul Shuyukh, Sheikhul Ulama, Alimul Ulama. Olúwa Ọlọ́run dákun bá wa ṣàlékún àlàáfíà àti ìdẹ̀ra rẹ̀ fún Maulana Fadilatu Sheikh Habibullah Adam Abdullahi al-Ilori al-Ma'ruf bil-ilmi. Ẹ̀dẹ́ yẹ pé ayé mọ̀ wọ́n pẹ̀lú mímọ̀ ni. Wabil ma'rifa, bàbá sì dá Ọlọ́run mọ̀, wọn fi Ọlọ́run ọba wọn ṣeré. Ọlọ́run náà sì kò disappoint wọn. Àwa bẹ̀ Ọlọ́run kọ́lọ́ mọ́ disappoint wọn láíláí. Kọ́lọ́ wọn wọlé àfẹ́ Ọlọ́run tà nẹ́bí táwa náà ní sí wọn. Ọlọ́run dákun mọ́ disappoint àwa náà. Bi akil ayyil qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mo wá kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam, pàápàá wá tí Ọlọ́run kádàrá káàjọ máa wò wá lọ́wọ́ látorí Maulana Fadilatu Sheikh al-Layali, àfá ńlá, àfá àgbà, àfá jẹ́jẹ́ Muhammad Awwal al-Layali. Kódà báfà náà ti dáa tó àwọn ìwọ̀n kọ́kọ́ ẹjọ́ máa yé pé no voice. Àwọn tí wọ́n fẹ́ràn Ọlọ́run, wọ́n fẹ́ràn Ànábì, wọ́n fẹ́ràn Maulana Sheikh Adam, wọ́n tán sí Mudirul Markaz lára. Ẹ máa gbúrú ẹ̀ nínú ọ̀rọ̀ wọn, ẹ sì máa gbóòórùn ẹ̀ nínú kọ́mẹ́ǹtì wọn, ẹ máa rí nínú ara wọn. Àwọn ilé yìí ṣọmọ kí ó ti máa dalẹ̀ àfá. Ọlọ́run ò ní dalẹ̀ ẹ̀yin náà. Bi akila hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àwọn èèyàn máa lérò wípé tán bá ní Ọlọ́run ò ní dalẹ̀ yín, bẹ́ẹ̀ ni àwọn kan ń bẹ Ọlọ́run bọ̀ wá dà wọ́n tó bá dùjọ́ al-qiyama. Ó gbọ́tọ̀ Ọlọ́run ọba sọ ni yukhadi'una Allaha wa huwa khadi'uhum. Ó gbọ́lọ̀ Ọlọ́run máa tàyàn. Bẹ́ẹ̀ èèyàn bá tàn Ọlọ́run ó fún lórí ẹ̀tàn. Yukhadi'una Allaha, àwọn ń rò lójú ara wọn pé àwọn ń tàn Ọlọ́run, wa huwa khadi'uhum. Ọlọ́run ń bọ̀ wá tàn àwọn náà níjọ́ tí wọ́n máa wọrí báyìí tí ó kù díẹ̀ tí wọ́n rò pé ó ti dọ́dọ̀ àwọn. Ọlọ́run ó kàn gbá mọ́ wọn lọ́wọ́ tí ò ní dọ́dọ̀ wọn mọ́ ni. Ọlọ́run dákun, Ọlọ́run ò ní tàn yín, kò ní forí tàn yín, yóò bá mi ṣíjú pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí ètò. Àwọn èèyàn ńláńlá ni wọ́n máa wà lórí prógrámù yìí, láwọn èèyàn ńláńlá, àwọn Afọlábí Yusuf, àwọn Mr. Tijani Abdul Fattah, àwọn Imam Abdul Fattah Zakariya, láwọn èèyàn ńláńláńláńláńláńlá. Bá ti wá pè yín lé èèyàn ńlá yìí, èèyàn ńlá náà lẹ́ẹ̀ máa jẹ́ títí ayérayé pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run. Kọ́lọ́run wọlá kọ́lọ́run ọba mi ló tóbi, òun ní sì máa gbé èèyàn tóbi. Gbogbo apáta láà tóbi pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run. Mo sì kí ìyá wa, ìyá alálùbáríkà al-Qudratillah Adam al-Ilori, àwọn ìyá wa nu. Ọlọ́run dákun, ẹ ní tẹ́, ẹ sì ní tí, ẹ wá ní ráre, ẹ sì ní mọ́ṣì.
gbogbo tó bá sì jáde lára yín Ọlọ́run ò ní fi wọ́n ráre inú ayé yóò wọlá albarka àti ọlá oore tọ́lọ́run tó ṣe fún Àlẹ́ Àlórí tí gbogbo ayé rí tí wọ́n sì mọ̀ àmọ́ àwọn tíṣẹ́ ìtọ́nù ń bẹnu ọkàn wọn táwọn ń lérò pé oore yẹn a gbọ́dọ̀ jẹ́wọ́ rẹ̀ pọ́lọ́run ṣe Ọlọ́run sì ṣe ó dàbí kéèyàn máa bá Ọlọ́run ọba jiyàn lára sánmà àtilẹ̀ ní bí ìgbà tó ń yọ rẹ̀ lẹ́nu ni Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú bí akil ayyil qayyum alladhi la ta'khuzuhu sinatun wala nawm. Bákan náà gbogbo àwọn tí wọ́n ń sára wọn ṣe wa tí wọ́n ń kí wa Ọlọ́run ọba mẹ́yìn ó mẹ́lẹ́yìn ó mọ̀nà yín ó mọ̀ ń tẹ̀ ń fẹ́ nínú orí ọba mi Ọlọ́run ó jò tẹ̀yìn lọ́wọ́ bí akil ilori yóò wọlá orí tó bá mi ṣe fún Àlẹ́ Àlórí tó rí náà ò tán tí gbogbo ayé ń já gbà la ilaha illallah àwọn èèyàn fẹ́ já gbà eléyìí ń gbá tiẹ̀ tóun náà bí wọ́n ti ń bu omi nú àmọ́ Àlẹ́ Àlórí omi yẹn tún ń pọ̀ sí lọ́dọ̀ Àlórí ni ju tàwọn tí wọ́n pọnmi náà lọ àwọn àkápọ́n kó lè gbẹ Ọlọ́run ní kò ní gbẹ àwọn àkápọ́n kó lè tán Ọlọ́run ní kò ní tán wọ́n wá gbàgbé pé gbogbo ń tà lórí bá fi ilẹ̀ naqatullahi ní fala tamassuha bisu'in fayakhudhukum bihi adhabun alim ẹnìkan ò ní dà ní aburú sínú ilé Àlórí káburú má ṣe tọmọtọmọ Ọlọ́run ọba ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ o ìwọ lè máa rò pé mórí bọ́ lọ́wọ́lọ́wọ́ nísìn ìyà tí ń bọ̀ wá jẹ́ ó ń sinmi síbì kan ni ń padà bọ̀ wá bá ọ kọlọ̀n dákun má fi ìyà jẹ wá o la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ṣe ètò yìí tẹ́ẹ̀sì ń wọlé Ògúnlákin Kamil Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ masha Allahu ta'ala ẹ̀rí pé àkọlé ọ̀rọ̀ wa yìí náà ni ẹ jẹ́ ká kọ́kọ́ bára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ká ṣe subhanallahi walhamdulillahi wala ilaha illallahu wallahu akbar lẹ́ẹ̀mẹ́ta ọba tó fi mudirul markaz táyé lọ́rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn tó bá ń sọ pé nurul ilmi ìmọ́lẹ̀mọ̀ wà nurul islam ìmọ́lẹ̀ islam nurul idaya ìmọ́lẹ̀ tí máa tàn sára àmànà tí máa dọ́dọ̀ èèyàn wà mudirul markaz ẹni tó lo ayé bí bàbá rẹ̀ ti lo ayé bàbá rẹ̀ nìkan níjọ́ tí bàbá rẹ̀ ń lò báyé ti ń lẹ bàbá rẹ̀ lóko náà ni òun náà tún wá gbà títí ò bá rí báyìí a máa já sí pé iṣẹ́ bàbá rẹ̀ kọ́ ní ṣe àti tọlọ́hun bó ti rí iná ló ń jẹ́ àmọ̀ pé iṣẹ́ bàbá rẹ̀ ló ń ṣe ẹ jẹ́ a dúpẹ́ pé Ọlọ́run ọba yan mudirul markaz lásìkò yìí tó yẹ pé òun nìkan ni lásìkò rẹ̀ bàbá rẹ̀ nìkan ni lásìkò rẹ̀ onímọ̀ pọ̀ láyé àmọ́ kò sí irú bàbá rẹ̀ nígbò tó wá dásìkò tí ẹ̀yìn náà onímọ̀ náà tó pọ̀ kò sí irú ọmọ rẹ̀ kò sí irú Abdullahi Habibullahi Al-Alori in ti ń dá wàhálà alẹ́ náà nù ni Ọlọ́run sì ni amíyá sùlù náà dáńsà àlámà àtàwù ṣẹ́wà máa da èèyàn láàmú ẹ máa kì í ta wọn ẹ máa dì wọ́n lọ́wọ́ ẹ fẹ́ kán jábọ́ lórí pọ́lọ́wọ́n ọba mi ṣoore fún wọn ni ọba mi ti ṣe léyìn náà o ẹni tó lè já àgbà òsí o ọmọ tó bá dalẹ̀ ádámà òun ò lè débẹ̀ torí pé Ọlọ́run fúnra rẹ̀ ló sọ fún Ànábì Ibrahim pé la yanalu ahdi az-zalimina ẹ lọ wo èyíkéyìí nínú ọmọ ádámà tó bá dalẹ̀ Àlórí kò lè jókòó sórí àga Àlórí wallahi tọ́rọ Ànábì Ibrahim béèrè bẹ́ẹ̀ la yanalu ahdi az-zalimin kò sì tọ́ sí èyí tó bá ṣàbòsí fún Àlórí nínú ọmọ mudirul markaz ọlọ́njọ́ gùlẹ́mì á ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar kọlọ̀ wọ́n lábá tí yìnyàn yìí mudirul markaz ọlọ́njẹ́ pẹ́ ọlọ́njẹ́ kí bàbá pẹ́ ọlọ́njẹ́ kí bàbá pẹ́ ọlọ́njẹ́ kí bàbá pẹ́ wọ́n lápá níkẹ́ pẹ́ ọlọ́njẹ́ káwà náà pẹ́ ọlọ́njẹ́ ọlálàáfíà ọlọ́njẹ́ ọlálàáfíà ọlọ́njẹ́ ọlálàáfíà ọlọ́njẹ́ sọ́ọ́rẹ́ gbogbo tọ́lọ̀wọ́n bá wá ṣe fáwọn náà tí ń jẹ́ nǹkan tí mí ọlọ́mọ́ fi wọ́n ráre inú ayé bí akila haula wala quwwata illa billah subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim Ọlọ́run ìwọ ló fi bàbá náà ṣèdùnnú ayé má padà sọ bàbá náà di bànújẹ́ fáyé wala hawla wala quwwata illa billah gbogbo wa náà tá a wá jọ ṣe Olúwa Ọlọ́run dákun in ti ń dùn wá lọ́kàn in ti ń bà wá nú jẹ́ in ti ń pa wá lẹ́kún Ọlọ́run bá wa sọ dẹ̀rín ayọ̀ bá wa sọ doríire bá wa sọ dárízìkí bá wa sọ dọ́lá kó bá wa sọ dọ́là káyé wa máa kí wa pé àṣọ Ọlọ́run ṣoore tó tó báyìí àṣẹ tó tó báyìí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tí ó tún ṣe fún wọ bẹ́ẹ̀ ni kọ́rọ̀ kó wa wá rí
بحق سورة الكوثر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ما شاء الله. نعم ẹni pé àkọlé ọ̀rọ̀ wa iná ni àìmọ̀kan àti àbòsí Fatai Sarumi lórí ọ̀rọ̀ Islam. Mudirul Markaz wọn lọ́rọ̀ tí wọ́n bá wá sọ kọjá ọ̀rọ̀ Islam, àmọ́ ó ṣe ní láàánú pé ìmàlẹ̀ alórí authentic knowledge ni wallahi thumma billahi alladhi la ilaha illa huwa. Mo fọ́lọ́wọ́n bá mi tí ó tú sẹ́lòmí tó dáyé àtọ̀run yàtọ̀ sóhun náà. Sórí ilmul alórí ìmọ̀ alórí authentic knowledge ni o. Béèyàn bá ní ìmọ̀ alórí kò tó fóhun, olúwa rẹ̀ ó pàdánù láyé níbi ọ̀rọ̀ mímọ̀ torí kò ní jọ. Ẹ wo gbogbo àwọn tí wọ́n kéwú ní mọ́rkàsì tí wọ́n wá lọ́lẹ̀ Lárúbáwá tí wọ́n ń ta òkú ọfà sí mọ́rkàsì yẹn, tí wọ́n bá bọ́ aṣọ mímọ̀ mọ́rkàsì tí ń bẹ lára wọn kò ní kù kankan mọ́ tó dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo àwọn mọ́rkàsì tó kéwú mọ́rkàsì tó wá lóhun lọ́wọ́ bì kan nígbà wọn wá débẹ̀ làwọn wá bá wọn afá kan pàdé, wọn á bọ́ súnà láwọn lọ́rùn, wọ́n jẹ́ káwọn dá Ọlọ́run mọ̀. Ẹnìkan yọ tí ń bẹ tó jẹ́ tà lórí kú tábà wo tí ó bá kù lẹ̀. Níjọ́ tí wọ́n ń bẹ lọ́dọ̀ àlórí wọn ti mọ la ilaha illallah, níjọ́ tí wọ́n ń bẹ lọ́dọ̀ àlórí ni wọ́n ti mọ ká kírun, níjọ́ wọ́n ń bẹ lọ́dọ̀ àlórí wọn ma bá ti máa gbààwẹ̀, níjọ́ wọ́n ń bẹ lọ́dọ̀ àlórí wọn ma bá ti lo kéwú, níjọ́ wọ́n ń bẹ lọ́dọ̀ àlórí wọn ma bá ti lo Lárúbáwá. Wọ́n á lọ wọ́n á dá làákàyè wọn rú, wọ́n á délé wọn láwọn nímọ̀, ìmọ̀ yẹn wá ń dà wọn láàmú, wọn àbáyé mu. Wọ́n sọ̀rọ̀ kan lónìí wọ́n sọ míì lọ́la, ọ̀rọ̀ wọn ò ní jọra. Ọlọ́run ò ṣe tà lórí bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Mudirul Markaz tọ́lọ́ wọn bá fún wọn lálàáfíà, àlàáfíà náà ń wá ń lékún, làákàyè náà tún wá ń dàgbà sí. Wallahi oore ni o. Báwọn ọ̀tá bá mọ̀ pé bí ó ti rèrè àwọn náà ò bá má sáré tó bẹ́ẹ̀ o. Ìkànnà ọkùnrin àbúrò wa Abdulaziz Sauti Arẹwà ó ní oore ni o, oore ni ibi ẹlẹ́wàdé iná oore ni àwa ò mọ̀ pé báyìí ni ká tó sáré o, bẹ́yìn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní ilé wa. Àwọn tí wọ́n láwọn fẹ́ kó dààmú bá bàbá Lágége tó bá mọ̀ pé làákà èèyàn ó tún dàgbà jù bẹ́ẹ̀ lọ, wọ́n ní ṣe àmóre ni. Làákà èèyàn náà ò ní kú láíláí bí akila haula wala quwwata illa billah. Sarumi ní Fatai ẹjá mẹ́lá ó ní wọ́n fi rọ́ wọ́n fi ń sọpọ́ọ̀tì bàbá Lágége. Ẹbá mìíràn ẹbá bí Fatai léèrè. Èmi ti sọ fún Fatai wípé ààrẹ ń bẹ lára rẹ̀. Béèyàn bá sì wo Fatai ayhatan wa shaqliyatan kẹwò ní rí báyìí shakilan ẹ mọ̀ pé Fatai ò lálàáfíà tó nǹkan. Àlàáfíà tí ó sì níyẹn ọ̀rọ̀ mímọ̀ ni. Ó bùkátà kó wá Markazi kan dájókòó kó wá kẹ̀kọ́ mbẹ̀. Bí ìbá wá lè wá Markazi, a wà á gbá orí kíní a fi dá Fatai lẹ́kọ̀ọ́. Ó lè mọ̀ pé tá bá ń sọ̀rọ̀ mímọ̀, Ọlọ́run ọba ló máa gbin igi mímọ̀ sínú ọgbà Markazi. Igi tí ó sì ní gbẹ́, ash-shajaratu al-mubaraka al-abadiyya, igi albarka, igi mímọ̀, Ọlọ́run gbin sínú Markazi ni, kò sì ní tẹ́m̀bẹ̀ láyé. Fatai Sarumi ní wọ́n ń fi irọ́, kí ló dé tí irọ́ bá yé àwọn Sàlàfíà jẹ́ tí wọ́n kì í fẹ́ káyé mọ̀ pé lóòótọ́ kìíní yóò lọ o. Bàbá Lágége òun ní ń bẹ lójú ọ̀nà o, ẹ ní gbọ́ lẹ́nu aláyé kan jáde kan wí bẹ́ẹ̀. Wàláàlí àìmọye àwọn masailun ilmiyatun kathira, àwọn ọ̀rọ̀ mímọ̀ tó pọ̀ tí wọ́n ti tako bàbá Lágége lórí ẹ̀, tó yẹ pé lẹ́yìn ọ̀rẹ́yìn wá wọ́n wà padà mọ̀ pé in tí bàbá Lágége ń wí yẹn bó ti rínu, wọ́n ní jáde kan padà wá sọ. Wọ́n tún wá máa display àìmọ̀kan, wọ́n ń kó bá àwọn ọmọ tán kó sáájú wọn tí ń bẹ wájú wọn tí wọ́n ń sọ̀rọ̀ fún wọn jẹ́ kán mọ̀. Áyà tí ń wà kọ́kọ́ fi sọ̀rọ̀ lónìí náà ní wípé ẹni tó ní làákàyè Ọlọ́run fúnra rẹ̀ júwe rẹ̀, ẹni orí rẹ̀ pé Ọlọ́run júwe rẹ̀,
ẹni ó mọ̀nà Ọlọ́run bá júwe rẹ̀ tá bá na lo al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run bá mi sọ wípé fabashir ibadiy alladhi yastami'una al-qawla wa yattabi'una ahsanahu ulaika alladhina adahumullahu wa ulaika ulul albabi sadaqallahul azim Ọlọ́run ní fabashir ẹ bá mi fún nírò ibadiya àwọn ẹrúsìn mi láàrín tí wọ́n já sí pé ní yastami'una al-qawla wọ́n máa tẹ́tí sí ọ̀rọ̀ ìtẹ́tí sọ̀rọ̀ wọn la yanzuruna ila al-qa'il wọ́n kì í wẹni tó sọ̀rọ̀ yẹn kafirun huwa bóyá káfìrí ni am mu'min àbí mu'mini ni sufiyun ṣe sufi ni bid'iyun bid'a ni tijaniyun qadiriyun àwọn èèwò salafiyun wọn ni wò ikhlasiyun wọn èèwò wàhábíyun wọn kì í wò yẹn ni pé wọn èé máa lo sentiment fún ọ̀rọ̀ wọn èé sì wo personality Ọlọ́run ní yastami'una al-qawla àwọn tí wọ́n máa tẹ́tí gbọ́rọ̀ ẹ bá mi fún wọn ní ìró ìdùnnú tí wọ́n bá gbọ́rọ̀ tán wọn ní wo ẹni yẹn pálí wo ní ń bẹ lọ́dọ̀ rẹ̀ pépà wo ní ń bẹ lọ́dọ̀ rẹ̀ níbo ló ti kẹ́kọ̀ọ́ níbo ló ti lọ kéwú mudirul markaz Ọlọ́run kẹ́ wọn èé wo bí téèyàn ti kéwú bẹ́ẹ̀ni yẹn bá ní quality lára mudiru ó famara ìyíhun ló fa ti bàbá wa mufti ilẹ̀ Yorùbá lẹ́ni Fadilatu Sheikh Abdurrasak Abdulaziz Ìṣọ̀lá wọn kéwú nù markaz wọn sì wá kẹ́kọ̀ọ́ mẹ́ mudiru rí pé nǹkan bẹ lára eléyìí ẹja famara bí Sheikh Adam bàbá rẹ̀ ti máa ṣe nu Ọlọ́run ní yastami'una al-qawl wọ́n máa tẹ́tí sọ̀rọ̀ táwọn èèyàn bá ń sọ wa yattabi'una ahsanahu tó máa gbọ́rọ̀ yẹn tán wọ́n wá máa tẹ̀lé èyí tó dáa jù nínú ọ̀rọ̀ Ọlọ́run ní ulaika ṣe ráwọn tí wọ́n bá rí bá ní ulaika alladhina adahumullah àwọn tọ́lọ́run ọba mi fún ní mọ̀nànú Ọlọ́run fi wọ́n mọ̀nà ó ní ulaika hum ulul albabi àwọn ẹ̀yẹn làwọn tí wọ́n ní làákàyè tó rí wọ́n pé ìyẹn fi hàn yí pé ẹnìkan sọ̀rọ̀ àfáà rẹ̀ náà sọ̀rọ̀ àfáà rẹ̀ sì fìdí rẹmi ó wá ó pé ánàkùn lẹ fìdí rẹmi fídíò burúkú wo lẹ tún ṣe yìí ẹ worú àwọn ọmọ kan ńgbà tí wọ́n fídíò Fatai Sarumi tán wọ́n fẹ́ ṣẹlẹ́yà wọ́n tún wá táàgì mi pé this is my response to you ìyẹn Ọlọ́run ní ulaika alladhina adahumullah ìyẹn fi hàn pé kò sí mọ̀nà lára àwọn ọmọ tẹ́ǹkéwú ulaika hum ulul albabi wọ́n tún wá ní làákàyè Ọlọ́run fún rẹ̀ ló sọ bẹ́ẹ̀ Sàrùmí fúnra rẹ̀ tó bá yẹ kó Ọlọ́run fún ní mọ̀nà tó sì ní làákàyè ni kò tún ní jáde kó máa ṣe fídíò kó máa wá sí pátì toró ti lọ relegation kò sí lè kó mẹ́ ibi ẹ ti ń bú mùdírù náà lẹ́ti dèrò ẹni tó ń relegate ẹnu ayé tẹ́ jámà nǹkankan mọ́ àwọn aṣàlàyé fún Sàrùmí wípé ó mẹ́ tó ń ṣe tá a bá ń sọ̀rọ̀ mímọ̀ ẹ má dá sí tí gbogbo yóò bá ti wá ní nǹkan ṣe lọ́rin kìí ṣe irú Fatai torí nǹkan ṣe Fatai fún rẹ̀ ẹ wo Fatai òun àti Yúnúsù tí wọ́n jòkó tẹ̀lé ti ra wọn Yúnúsù tí ò ní làákàyè ìyẹn ní sọ wípé ẹ̀yin ó nídìí ìtọ́jú inna lillahi wa inna ilayhi raji'un àfáà tó kọ́ Yúnúsù rí Yúnúsù wá ń sọ fún Sàrùmí aláìlẹ́kọ̀ọ́ wípé ó nídìí ìtọ́jú kan gbé wá lọ́rin kan wá tọ́jú ẹ̀ èmi ò tiẹ̀ mọ̀ pé Yúnúsù ni kí ló dé táwọn wọ̀nyí máa gbàgbé olóore tí wọ́n mẹ́ àní ń tẹ́ ẹ mọ̀ ò kọjá pé ẹ máa kọ́ àwọn èèyàn ní azkar adhikr inda dukhulil khala wa inda al-khuruj in tẹ́ ẹ mọ̀ nú ẹ máa kọ́ wọn adhikr aw ma yuqal inda dukhulil masjid wa inda al-khuruj ẹ máa kọ́ wọn ma yusta'adhu bi in táwọn èèyàn lè máa lò láti máa fi wáṣọ́ a'udhu bi kalimati llahi tamma in tẹ́ ẹ mọ̀ níyẹn ẹ máa kọ́ wọn tó bá ń di ọ̀rọ̀ báṣùl ilmi káwọn èèyàn wádìí ọ̀rọ̀ mímọ̀ yàtọ̀ sí táwọn kan sọ kalẹ̀ ẹ̀ sí ń bẹ́ẹ̀ ibi ẹ ti níṣòro pẹ̀lú Maulana Mudirul Markaz nù
Ọlọ́run wá ní ẹ bá mi fún ní ro ibadiya àwọn ẹrúsìn mi alladhina yastami'una al-qawla àwọn tí wọ́n máa tẹ́tí sọ̀rọ̀ wa yattabi'una ahsanahu tí wọ́n wà tẹ̀lé èyí tó dáa jù nínú ọ̀rọ̀ ọba ní omni ulaika ṣe ra wọn tí wọ́n rí bá ní ulaika alladhina hadahumullah àwọn tó bá mi fi mananu wa ulaika hum ulul albabi àwọn tí wọ́n ní làákàyè nìyẹn tọ́rọ̀ yìí ò bá ti lè jọ Fatai Sarumi lójú a máa túmọ̀ sí pé kò sí mọ̀nà lára rẹ̀ kò sì sí làákàyè fún pẹ̀láwọn ọmọ rẹ̀ tí ń kọ́ lẹ́kọ̀ọ́ àti irú òun aláìnílàákàyè tí ń sọ̀rọ̀ sáfà tó kọ́ lẹ́kọ̀ọ́ àìnílàákàyè ni áyà yìí Ọlọ́run ní mú kí n kọ́kọ́ fi wọlé nú ọ̀rọ̀ àwa ń sọ̀rọ̀ nípa pé Mudirul Markaz wọ́n ní al-asharatu al-mubasharatu bil janna àwọn mẹ́wàá kan tí wọ́n ní wọ́n gbàwé àlìjẹ́nà bàbá ní èmi ò gbà yíhùn wọ́n sì mú áyà wá màá wá mú wá nú àwọn sálàfù sálẹ̀ tẹ́yìn ń tẹ̀lé tóun náà lóru áyà tí Mudiru lò yìí tí ò fi gba ọ̀rọ̀ yìí wọlé mo wá lọ́rọ̀ yìí al-Imam al-Bukhari kò nígbàgbọ́ sí fáwọn mẹ́wàá kan ń bẹ tó nígbà wọ́n gbàwé àlìjẹ́nà al-Imam Muslim wọ́n nígbàgbọ́ sí fáwọn mẹ́wàá kan ń bẹ wọ́n gbàwé àlìjẹ́nà torí pé àwọn méjèèjì náà ni ahammu masadir èyí tó kókó jù nínú àwọn ìwé tó ṣe kókó lọ́dọ̀ àwọn Sunniya ìwé méjèèjì náà ni mo wá mọ̀ọ́mọ̀ kó wá lè ní kí n lè ṣí torí pé Sarumi ní à ń fi rọ́ dìfẹ́ndì Mudiru ni Sahihul Bukhari rèé Sahihu Muslim rèé tẹ́ẹ̀fì mọ̀ pé àwọn ẹni wọ̀nyí béèyàn bá ń tẹ̀lé wọn kò ní làákàyè kò sì nímọ̀nà lọ́dọ̀ Ọlọ́run wọn èyí ṣe ẹni tó lè kó èèyàn lọ́dọ̀ Ọlọ́run ẹnu owó tí wọ́n fẹ́ gbà kán dìfẹ́ndì manhaj òun nìkan náà ní pírọ́blẹ́mù tí wọ́n ní owó àti rọ́ Fatai wá ní rárá ó ní Mudirul Markaz ó lọ wá mú àyà wá ó lè wá gbọ́ àyà tó mú wá ó lọ ní ma adri ma yuf'alu bi wala bikum ó lábẹ́ gbọ́ Fatai tún wá ń ṣe bí onímímọ̀ inna lillahi wa inna ilayhi raji'un rí pé àákọ́ Fatai ní kéwú lónìí in tí ó mọ̀ kò ní lè wá Markaz lóòótọ́ ìtìjú ò ní jẹ́ àmọ́ àgbórí social media yìí náà kọ́ tí gbogbo ayé ó mọ̀ pa kọ́ èmi ò sì ní kọ́ irú àwọn Fatai tó bá lè ṣe dìbéètì pẹ̀lú mi lórí àwọn èèyàn mẹ́wàá tán fún níwé àlìjẹ́nà fa ahlan wa sahlan wa marhaba tó bá mọ̀ pàfà lòun tó bá mọ̀ pé òun nímọ̀ lóòótọ́ tó bá mọ̀ pé doctorate ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kìí ṣe artificial kó approve rẹ̀ kájọ jáde sí tó bá ń sọ̀rọ̀ pálí Ànábì Muhammad ò ní pálí àwọn sàhábà ò ní pálí àwọn tábìín ò ní pálí Imam Bukhari ò ní pálí kankan tẹ́ fi tẹ̀lé lónìí là ń sọ pé pálí wo ní ń bẹ lọ́dọ̀ lágbájá pálí wo ní ń bẹ lọ́dọ̀ tàmẹ̀dù èmi ó tún máa sọ̀rọ̀ ẹ̀wọ̀ ọmọ lásán ń sọ̀rọ̀ ń jò ní a lè tẹ̀lé Mudiru kankan principal kan Mudiru ní ń bá wíyẹn o àwọn ará àwọ máa wò níran wọn à ní sọ̀rọ̀ kankan fún tó bá yá tán bá rí pọ́rọ̀ fẹ́ bẹ́yìn yọ wọ́n a máa ṣe fídíò ìṣẹ́jú 10 àwọn yíwa máa sọ pé àwọn bàbá yìí wọ́n ní ikhlas àwọn bàbá yìí wọ́n ní dáadáa kò sì lè gbọ́rọ̀ torí ewúrẹ́ ni ewúrẹ́ lọmọ lásán kò lè gbọ́ kò sírù báwí èyí tó dáa jù ní káwọn èèyàn pàátì torọ́ ọmọ tí ò lè gbọ́rọ̀ ni ọmọ tí ò mẹ́ntí ń ṣe ẹwọ bí tí máa ń ṣe ẹ mọ̀ pé kọ̀ǹdọ́kítọ̀ àbágbèrò ló yẹ kó máa ṣe kò jọ àfá kò jẹ́ ní Ọlọ́run tí ń bá ń sọ̀rọ̀ ẹ mọ̀ tí ó máa ṣe bí ìnàkí ẹ wà máa gbá inna lillahi wa inna ilayhi raji'un nǹkan mọ̀ tí wá dàrú fa irú àwọn táwọn Fatai jọ ń ṣe sàlàfíà nìyẹn tí wọ́n láwọn ń ṣe Islam tán fẹ́ fọ́gi mọ́ gbogbo àwọn àgbàlagbà ẹni Ọlọ́run tí wọ́n ṣiṣẹ́ lẹ́nu ayé pé iṣẹ́ wọn ò dá mọ́ Naam àkọ́kọ́ jọ yé Fatai àti Yunusu àti bírú wọn awwalan àwọn al-mubasharatu bil janna al-ashira tẹ́ ń sọ yìí àkọ́kọ́ ni pé àdísù tẹ́ mú wáyé ò lálàáfíà awwalan
lam yadhkur Allah subhanahu wa ta'ala ahadan minhum fil Qur'an. Ọlọ́run ò dárúkọ ẹni kankan nínú wọn al Qur'an bi annahu bashara bil janna pé òun fún ní ìwé aljanna. Al Imam al Bukhari wal Imam Muslim àwọn méjèèjì wọ́n ti kọ́kọ́ jámọ̀ lórí ntẹnu wọn papọ̀ lé lórí tá fi lè mọ̀ pé ọ̀rọ̀ yẹn kò lálàáfíà. Fatayi sì ní rola ń pa. Ittafaqa ash-shaykhani àwọn àfáàgbà méjèèjì yìí radiyallahu ta'ala anhuma Ọlọ́run kó yọ́nú sáwọn méjèèjì ẹnu wọn ti jọkò ala hadith Sa'd bun Abi Waqqas lórí ọ̀rọ̀ kan tí Sa'd ọmọ Abi Waqqas sọ fún wa bí anna an-nabiyya sallallahu alayhi wa sallam lam yaqul li ahadin yamshi ala al-ardi annahu min ahli al-janna. Sàrùmí ní rọ́ni nínú Bukhari àti Muslim wọ́n jí ó yé wa rí pé lam yakul li ahadin pé anna Muhammad sallallahu alayhi wa sallam lam yakul li ahadin kò sọ fẹ́ nìkan. Ànábì ò sọ fẹ́ nìkan. Ànábì ò sọ fẹ́ nìkan. Yamshi ala al-ardi tẹ́ni yẹn tẹ́ ń rìn lórí ilẹ̀ ẹlẹ̀ tá a wà yìí annahu min ahli al-janna pé ìwọ yìí ọmọ àlìjẹ́nà ni ọ́. Illa àyàfi illa ala Abdullahi bin Salam àfà Abdullahi ọmọ Salami nìkan. Mo ń bọ̀ wá ka Bukhari àti Muslim fún Fatayi. Mo mọ̀ pé yóò máa wò mí ní ìsìn kò ní ìwò direct kẹ́ ẹ má rí yóò máa lo fóònù àwọn ọmọ kéwú rẹ̀ yóò máa fi wò. Èmi náà sì rẹ̀ díẹ̀. Ìta fẹ́ kẹ́ mọ̀ ní pé Mudirul Markaz sọ̀rọ̀ fẹ́nu ẹni tó lóhun gbé kalẹ̀ ni tẹ́yìn ń fẹ́ kó ṣubú kó sì lè ṣubú tó rọ́bà tó ní òwò. Kí ló yẹ jẹ́ Mudirul Markaz nìkan? Ṣé Mudirul Markaz nìkan làfáà tí ń sọ̀rọ̀ nú ayé? Ṣé báwọn àfáà mi ń bẹ nílẹ̀ Lárúbáwá tí wọ́n ń sọ nǹkan mi? Ẹ wo tó ń lọ lọ́wọ́ tá ń rí àwọn aṣojú ìjọba Saudi Arabia tí wọ́n ń ṣe fídíò pẹ̀lú Netanyahu tí wọ́n ń bá celebrate wọ́n congratulate ẹ̀ bó ṣe pa àwọn ará Gaza ń pakúpa. Ṣé irú owó Saudi yẹn ló wá lẹ́tọ̀ọ́ kẹ́nìkan máa gbà kó lóun jèrè? Irú ẹni ló bọ́ sórí kí ni wọ́n máa ṣàdúrà fún Gaza wọ́n máa ṣàdúrà fún Palestine wà máa dálíkà ẹ̀yin lẹ́ sọ pé àgbọ̀dọ̀ gbówó Coca-Cola ká má gbówó kíní owó ẹ̀jẹ̀ tẹ́ ń gbà lọ́wọ́ Saudi Arabia yìí gan. Wọ́n tún wá ń dúpẹ́ Netanyahu tún ń dúpẹ́ lọ́wọ́ Saudi pé gbogbo àwọn ìlú Lárúbáwá àwọn dúpẹ́ lọ́dọ̀ wọn àfi Iran nìkan ni ò dúró tàwọn. Gbogbo àwọn Lárúbáwá ló dúró tàwọn. Iran nìkan ni ò dúró. Gbogbo mùsùlùmí wọ́n dẹ̀ máa sọ yí pé subhanalladhi asra bi abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa. Kí ló dé tẹ́yìn ò kọ owó Saudi kalẹ̀ torí pé Saudi ń sọ̀pọ̀tì àwọn Israeli lórí àwọn Palestine tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n sì ń pa wọ́n. Almost 45,000 people ti lọ wọ́n palẹ̀ wọn run wọ́n sọ lé wọn dáwóró wọ́n sọ wọ́n dẹni tí ò ní lílùgbé mọ́. Àwọn ìwọ̀n yìí ò lè sọ̀rọ̀ fún Saudi o. Saudi tí wọ́n ń celebrate pé Netanyahu ti fọ́ Gaza ó ti bà Gaza jẹ́ ó tún wá ń kí wọn inna lillahi wọ́n rí o wọ́n wàá ṣe bí ipá wọn ò rí ẹ̀sìn lè ṣọ̀daràn. Naam àwọn tí Sàrùmí wá ń pè nírọ́ ẹ jẹ́ kí n sáré ṣàlàyé fún. Mo láwọn mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n ní wọ́n wà lìjẹ́nnà yẹn scam ni. Kí sí làdísù náà? Òun làdísù àfáwà Sa'id ibn Zayd qala tó sọ wípé sami'tu Rasulallahi sallallahu alaihi wasallam yaqul ó ní mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run tí ń sọ wípé annabiyyu fil jannati annabi ti wà nínú àlìjánná wa Abubakar fil janna Abubakar ń bẹ ńbẹ̀ wa Umar fil janna Umar ń bẹ ńbẹ̀ wa Ali fil janna Ali ń bẹ ńbẹ̀ wa Usman fil janna Usman ń bẹ ńbẹ̀ wa Abdurrahman fil janna wa Talha fil janna wa Sa'd fil janna thumma qala wa in shi'tum akhbartukum bil 'ashir tẹ́ bá fẹ́ tó bá wù yín máa sọ ẹnìkẹwàá fún yín. Wọ́n á ní kó sọ ló bá dákẹ́ kò jẹ́ sọ̀rọ̀
nígbà tí ó gborí sókè zakara nafsahu ló bá ní òun gangan ni àfáà tó sọ̀rọ̀ yìí ẹ bá ń bi wọ́n léèrè pé ṣé Sa'idu bunu Sayyidu yìí nìkan ni sọ̀hábà al-kirami tó gbọ́rọ̀ yìí lẹ́nu Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Tahabbut ó wá wà nínú àdísì yìí là ń ṣàlàyé fún Fatai Sarumi àti bọ̀dá rẹ̀ Akóredé tọ́rọ àwọn méjì náà ni ò lẹ́kọ̀ọ́ kẹ́yìn máa ya ẹnu sí Mudul Markaz lára mà pé Sheikh Adam lẹ́mbù Sheikh Adam lẹ́mbù ó dàbí kíyàn máa bú Àlí àbí kó máa bú Àlí ń bú Ànábì ni kíyàn máa bú Hassan Ànábì ló ń bú kó máa bú Hussein ó ń bú Ànábì ni kó máa bú Fatima Ànábì ló ń bú èébú àwọn èèyàn ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ àwọn Sàlàfíà béèyàn bá bú wọn àmọ́ béèyàn bá bú Abubakar ọmọ náà ni béèyàn bá bú Umaru ọmọ náà ni àmọ́ àfọwà Ibnu Taymiyyah ó lálà sí àwọn ará ilé Ànábì kò sí láìfí kankan lára Ibnu Taymiyyah lórí ìsọkúsọ tó sọ sí Ali ìsọkúsọ tó sọ sí Fatima ìsọkúsọ tó sọ sí Hassan ìsọkúsọ tó sọ sí Hussein wọ́n sì rí nínú àwọn kútùbù tó jẹ́ tírà wọn. Ibnu Taymiyyah òun ò ní láìfí Mudirul Markaz lọ́wọ́ wàhálà látara pé wọ́n sọ̀rọ̀ in ti ń bẹnu tírà a ní àyín bú sọ̀hábà ìyẹn sympathy yẹn wọ́n fẹ́ràn rẹ̀ ayúlẹ̀ mọ́ ní ó bú sọ̀hábà kẹ ẹwà mú tó ti bú sọ̀hábà wá wọ́n rí nǹkan kan mú jáde. Awalan alákọ̀ọ́kọ́ at-takhabbut tá a fẹ́ kó yé Sàrùmí lórí ọ̀rọ̀ hadithu yìí kó ń fúnra rẹ̀ náà kó wá gbọ́. At-takhabbut fi tahdidi al-mubashirin àwọn ìkọsẹ̀bọsẹ̀ táàfi ọgbà ọ̀rọ̀ yìí ò sí kankan bẹ̀ ó rí wípé fataratan nígbà míì yaskuruna al-hadith ma'a Sa'd bun Abi Waqqas mo sọ fún onírọ́ ni wọ́n ń pa nígbàtí wọ́n ní kátírà nínú àdísù míì tí wọ́n bá ka àwọn mẹ́wẹ̀wá ní Sa'du ọmọ Abi Waqqas yóò jẹ́ kan nínú mẹ́wàá lọ sínú Sunanu Tirmidhi kó lọ ka volume 5 mi ò ní sọ péjì fún ọ mo sì mọ péjì tó bá lọ ka Sunanu Tirmidhi ó rí pé nínú Sunanu Tirmidhi nígbà tó fẹ́ ka àwọn mẹ́wàá ní Sa'du bun Abi Waqqas pẹ̀lú ó jẹ́ kan nínú àwọn mẹ́wàá wá ukhra tó bá tún wá lọ ní àdísù mi yukhrijunahu wọ́n yọ Sa'du ọmọ Abi Waqqas kó mẹ́ wa yudkhiluna mahallahu Sa'd bun Malik wọ́n fi Sa'du ọmọ Maliki wọ́n lò lọ́lẹ́kẹwàá lọ ka Sunan Abi Daud sọ pé Sunanu Tirmidhi àdísì tí wọ́n ń gbọ́ yìí lọ́dọ̀ ẹnìkan náà ni o lọ́dọ̀ ẹnìkan péré náà ni o náà Sa'idu bunu Sayyidi kan yìí náà ló ń ka èèyàn mẹ́wàá o nígbàtí wọ́n fẹ́ má díìsì yẹn wá nínú Sunanu Tirmidhi níbẹ̀ Sa'du bunu Abi Waqqas ó pẹ̀lú kanú àwọn mẹ́wàá nì nígbàtí Sunanu Abi Dawud fẹ́ gba àdíìsù yẹn wá yukhrijunahu wọ́n yọ Sa'du bunu Abi Waqqas kúrò wa yudkhiluna mahallahu Sa'd bunu Maliki Sa'd ọmọ Maliki wà mẹ́ ìkan ti dismiss ó ti ní injury wọ́n substitute ẹ̀ pẹ̀lẹ́ lómi ó wà bẹ́ẹ̀ nínú Sunan Abi Dawud tó bá tún wá kúrò mẹ́ tó bá tún wò mí lọ́wọ́ mujallad Sunan Abi Dawud yẹn wo mujallad ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ as-Sunanul Kubra lọ́wọ́ mujallad ẹlẹ́ẹ̀karùn lọ́wọ́ Sahih Ibn Hibban lọ́wọ́ mujallad ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ó rí wípé àdánwò ti dé wọ́n fẹ́ ka èèyàn mẹ́wàá fún wa tó gbàwé àlìjẹ́nnà ńgbà wá ń ka àwọn mẹ́wàá lọ wọ́n kó wọn kalẹ̀ wọ́n ní Sa'd bunu Maliki Sa'd bunu Abi Waqqas ìkanú àwọn mẹ́wàá yẹn ló jẹ́ nígbà tá a tún fẹ́ ka àdísù náà ń bò mí a rí pé àbá Sa'd ń bẹ̀ mọ́ Sa'd bunu Maliki ló tún rẹpírẹsẹ́ntì Sa'd bunu Abi Waqqas àwọn ibi tí Sàrùmí ó ti rí pẹ̀láwọn àfáà bí irú wọn òun náà mọ̀ kálẹ̀ yẹn wàtàràtán tẹ́ bá tún wá débò mí ń gbà mí nínú hadith la yaskuruna al-Jarrah bunu Ubayd òun wà Ubayda bunu al-Jarrah ibn al-Jarrah ó pẹ̀lú ìkanú àwọn mẹ́wàá yẹn tẹ́ bá tún wá dábí sí ní ẹ̀tún ní bá pàdé mẹ́ lọ́wọ́ Musnad al-Imam Ahmad lọ́wọ́ volume 1 ó rí pé ò ní bá
Ibnul Jarrah náà mẹ́wàá yẹn mọ́ ẹ dákun ṣànábì ni ò mọ̀ tí ń sọ tí wọ́n ń ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn tí ẹ pé tó bá sọ èèyàn mẹ́wàá kan lónìí tó bá dọ̀la ẹnìkan ó tún sọnù nínú èèyàn mẹ́wàá nì ẹlòmí ó tún kún tí ó bá tún dọ̀tún la ẹlòmí ó tún sọnù mẹ́ ẹlòmí ó tún kún níbòmí la yazkuruna aliyan ẹ wà àlítì nínú àdísù yẹn ẹ rí pé ńgbà tí mò ń kà ní ìsìn àlí ń bẹ́ńbẹ́ àlí ló fẹ́ wà ń ra ẹlẹ́ẹ̀karùn nígbà tí wọ́n ní annabiyu wa abubakar wa umar wa usmanu wa ali tẹ́ bá wá lọ sínú Sunanul Kubra ẹ ní bá orúkọ àlí ń bẹ̀ tẹ́ bá lọ ka volume 5 tẹ́ bá tún débò mi la yazkuruna nabiyya ànábì tí wọ́n fi ṣáájú nínú àdísì ẹ rí pé ànábì ò tún ní sínú mi ànábì ní ó tún kó ìyẹn ń fi hàn wá wípé nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́ Musnad Ahmad volume 1 ó rí pé ó ní bá orúkọ ànábì ń bẹ̀ ìyẹn ń fi hàn wá pé taraddudu fil asma yaj'aluhum maratan ashara ma'a ànábì ibi tí wọ́n ti ń pààrà ọ̀rọ̀ lọ pààrà bọ̀ nígbà míì tí wọ́n bá ka èèyàn mẹ́wàá wọ́n ka ànábì mọ́ tó bá ka Musnad Ahmad volume 1 page 188 ó bá ń tí mò ń sọ yìí tó bá tó wá lọ bò mí orúkọ ànábì ò ní sínú àwọn mẹ́wàá ni Musnad Ahmad volume 1 yẹn náà 193 tó bá tó wá wà wọn tí wọ́n ní yóò wà àlìjẹ́nà yìí maratan 9 ó rí pé wọ́n tó wá jẹ́ 9 wọn ní pé 10 As-Sunanul Kubra lọ́wọ́ mujalladu ẹlẹ́ẹ̀karùn tàhábùtù yìí ló ń jẹ́ ká máa fúra kíní yìí kò rí bẹ́ẹ̀ àti pé Sa'id ibn Zayd ibn Nufail tóhun náà lóhun jẹ́ kan nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá tí ó wọ àlìjẹ́nà yìí wọ́n ní khabaru yìí khabaru uhadi ni wa huwa Sa'id ghayru maqbula lọ́dọ̀ àwọn àfá aládìsù gan wọ́n yí gbárú ẹ̀ wọlé torí bí èèyàn bá sọ̀rọ̀ fastashidu shahidayn min rijalikum àfi kárẹ́lẹ́rìí méjì tó tún lè jẹ́rìí sọ̀rọ̀ tí ń sọ pàápàá tabaka al-Qur'an káàrí èèyàn méjì àwárí èèyàn méjì kankan òun nìkan náà là ń sọ̀rọ̀ rẹ̀ fáwọn èèyàn naam wájá lọ́wọ́ Sahihul Bukhari wọ́n sọ̀rọ̀ kánjú ní ìgbà tí mo ń sọ̀rọ̀ mo ní èyí tí Imam Bukhari gbà ní pé àwọn mẹ́ta kan àlìjẹ́nà ó ń jẹ̀ràn wọn bóyá kò yí sàrùmí kò gbọ́ mi dáadáa àdísù yẹn ni pé ishtaqat àlìjẹ́nà ila thalatha àlìjẹ́nà fúnra rẹ̀ ìjẹ̀ràn rẹ̀ ń bẹ lára èèyàn mẹ́ta àwọn mẹ́ta tàlìjẹ́nà gan fúnra rẹ̀ bùkátà wọn Aliyu wa Ammaru wa Yasir àdísù yìí àdísù Anas ọmọ Málíkì ni tó ní qala Rasulullah sallallahu alayhi wa sallam olójíṣẹ́ Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ àdánwò wà rẹ̀ o àwọn mẹ́wàá tí wọ́n wá ló gbàwé àlìjẹ́nà yìí Yasiru ò sí ń bẹ o Salmanu Al-Farisi òun náà ò sí ń bẹ o wọ́n sì ní àwọn èèyàn mẹ́wàá ni wọ́n fún níwé àlìjẹ́nà Bilalul Habashi tó pèrún fún Nábì tó jọ máa Áfíríkà yà yín kò sí ń bẹ o ọmọ Ethiopia lọ́dí sábàbà ẹ dákun kí ló dé tí Bilalul Habashi ó gbàwé àlìjẹ́nà ọ̀ràn wo ló dá Mus'ab ibn Umair tó yẹ pé wọ́n gé lọ́wọ́ kan wọ́n ló tún fọwọ́ kejì gbé àsíá la ilaha illallah kó má jábọ́ wọ́n tún gé kejì wọ́n ló tún gbé báyìí sínú àyà tẹ́mi fi bọ́ lára rẹ̀ kò sínú ọmọ mẹ́wàá tó gbàwé àlìjẹ́nà o kí ló dé torúkọ àwọn èèyàn ń sọnù ń bẹ táàrí wọn bẹ táwárí ń bì kan pé Imam Bukhari al-Mustadrik ala Sahihayn ìyẹn fi hàn pé ala sharti al-Bukhari wa Muslim wa lam yukhrijahu àdísù tí mo mú wáyìí ó wà nù Ansabul Ashraf àdísù yìí ń bẹnu al-Mustadrik ala Sahihayn tẹ́ bá lọ ka volume 4 aw volume 3 jàre bí yàn bá lọ sínú Ansabul Ashraf ó wà nù volume 2 mi ò fẹ́ máa sọ péjì ní ìtorí àsìkò àfáàwà Ibn Abi Khuzaymah
wọ́n wá sọ fún wa wọ́n ní kana Ahmad bun Ibrahim ad-Dawraki yaqul wọ́n la fa wa Ahmad ọmọ Dawraki wọ́n lo Ibrahim ad-Dawraki sọ fún wa pé la ashhadu li ahadin bil janna èmi ò ní jẹ́rìí pé ẹnìkan ọmọ àlìjẹ́nnà ni ghayra al-anbiya àfàwọn ànábì Ọlọ́run nìkan nínú àwọn sálàfù sọ́ọ̀lì ló ṣe lé ò gbọ́ àfánilẹ̀ ashad èmi ò ní báyàn gbá wọlé mi ò sì ní báyàn jẹ́rìí sí li ahadin fún èèyàn kan nínú ẹ̀dá Ọlọ́run bil janna pọ́mọ àlìjẹ́nnà ni ghayra al-anbiya yàtọ̀ sáwọn ànábì Ọlọ́run nìkan alayhimus salam ọ̀rọ̀ tá ń sọ yìí wà nù tírà tá ń pè ní al-istizkar àwa náà kú mọ tírà náà pé tó àwọn àfáà súnnà ni so al-jami' li madhhab fuqaha al-amsar wa ulama'i al-aqtar fima tadammanatuhu al-mu'ata tó ń jẹ́ tasnifu bun Abdul Barri àfáà bun Abdul Barri ló ṣe tírà náà tí yàn bá lọ ká volume 14 ó bọ̀rọ̀ yìí mẹ́ tafa wa Ahmad bun Ibrahim ad-Dawraki yóò sọ wípé la ashhadu li ahadin bil janna èmi ò ní báyàn jẹ́rìí pé nìkan ọmọ àlìjẹ́nnà ghayra al-anbiya yàtọ̀ sáwọn ànábì Ọlọ́run nìkan alayhimus salatu wassalam kíkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá wọn kọ́lọ́n kó ṣe dáadáa fún wa naam kó lè mọ̀ pọ́rọ̀ yìí kìí ṣọ̀rọ̀ tó nítumọ̀ hadathana Yazid sọ fún wa pé akhbarana Hammad bin Salma ana Ali bin Zayd and Yusuf bin Mihran and ibn Abbas qala ibn Abbas sọ wípé lamma mata Uthman bin Maz'un nígbàtí Usman ọmọ Maz'un ṣaláìsí Usman bin Maz'un yìí sahaba tó lágbára ni òun ni sahaba kan tó ló ń fẹ́ súnmọ́ Ọlọ́run débi pé òun ò ní máa súnmọ́ àwọn ìyàwó òun lóru òun ò sì ní máa jẹran òun ò ní máa jẹun lọ́sàn òun ó máa gbààwẹ̀ òun ò sì ní máa sùn lóru lóhun nìkan sàhábà tá ń wí mùdírù ti sọ̀rọ̀ rẹ̀ rí kánú níbi tó lọ bá yá gbogbo nǹkan ló ní ìwọ fún kó wá lẹ́kọ̀ọ́ ní ìwọ rẹ̀ inna li nafsika alayka haqq wa inna li aynayka alayka haqq ojú yìí ó lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ẹ̀yinjú rẹ̀ lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà ìyàwó náà léyìí tí ó gbà ara rẹ̀ náà léyìí tí ó gbà fàátí kúlà ìdí akíní akàwú fún ní kálùkù wọn lẹ́tọ̀ọ́ wọn torí wípé ààwẹ̀ ní àìsùn ní kò tún ní jẹun torí bóun ṣàfẹ́ rí Ọlọ́run dáadáa Ànábì ló padà wá ń já àgbà kó lára ẹ̀ díẹ̀díẹ̀ wọ́n wá ní Uthman ibn Maz'un yìí ló wá jáde láyé faqalat imra'atun anihan lakal janna Uthman ibn Maz'un àwọn èèyàn tí wọ́n mọ̀ arábìnrin kan wá bẹ̀rẹ̀ sí ní kíkó oríire nígbàtí Uthman kú pé anihan lak kókó oríire pẹ̀lú àlìjẹ́nà straight ní Uthman ibn Maz'un wọ́n kíkó oríire torí wọ́n mọ̀ bó ṣe dáàtọ́ níbi iṣẹ́ rẹ̀ fanazara Rasulullahi sallallahu alayhi wa sallam ilayha nazara ghadban Ànábì wá wo arábìnrin yẹn pẹ̀lú ojú bínú pé kí ni wọ́n wí faqala wa ma yudriki kí ló fi wọ́n wọ́n ma àlìjẹ́nà sàhábà Ànábì ni o ẹ máa gbọ́ ẹni tá ń sọ yìí sàhábà Ànábì Muhammad tó súnmọ́ Ọlọ́run gan ni o lamma mata ńgbà ó wá kú tán àwọn èèyàn wá ń kí arábìnrin kan wá ń pariwo ani'an lak aljanna ani'an lak aljanna ó kú oríire congratulation Usman ọmọ Mas'ud aljanna straight fa nadhara Rasulullah ilayha nadhara ghadban Ànábì wá wò pẹ̀lú ojú bínú pé wa ma yudriki kí ló fi mọ̀ wọ́n ma aljanna ni faqalat ya Rasulullah arábìnrin yẹn wá ń sọ pé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run farisuka wa sahibuka ẹni tí ma bá wọ́n jagun ma ní amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ma ní
alásùnmọ́ rẹ̀ mà ní ẹni tó dá ọmọ dáadáa mà ní faqala rasulullah ẹ wá gbọ́n tá Nábì fi dáhùn wallahi inni la rasulullah wa ma adri ma yuf'alu bi la ilaha illallah inni la adri ma yuf'alu bi wa ma yuf'alu bikum inni la adri ma yuf'alu bi wa ma yuf'alu bikum Sàrùmí áyà tí mùdírù mú wá nìyẹn áyà yìí náà là Nábì mú wá níjọ́ táwọn èèyàn kí Usman Mazun gbé ó kú oríire ń gbókú Ànábì wá ń bi wọ́n lè pé má yù dìrí àwọn yẹn náà kí ló dé rẹ̀ Ànábì fàrísúká wásọ̀ ibùkà ẹni tó mọ̀ ọ́ tó súnmọ́ tí lára àwọn jagunjagun rẹ̀ mà ní láwọn tó já sí pé tó gún bá dé wọ́n kojú ẹ̀ sọ ibùkà ẹni tó súnmọ́ sàhábà rẹ̀ mà ní Ànábì ní wallahi inni la rasulullah mo fọ́lọ̀ ń búra fún yín pé òjíṣẹ́ Ọlọ́run lè mí ṣe o wa ma adri ma yuf'alu bi àmọ́ mi ò mẹ́ntọ́lọ́run ó ṣe fún mi gan tí ó ṣe fún mi bí ó ti ṣe mí wa ma yuf'alu bikum àti tí ó ṣe fẹ́ yín náà Ànábì sọ bẹ́ẹ̀ fún wọn nígbà Ànábì wá bẹ́ẹ̀ fa ashfaqa an-nasu ala Uthman àwọn èèyàn àánú wá ṣe wọ́n lórí ọ̀rọ̀ Usmanu kábíyèsí Ọlọ́run bá wa ṣàánú ẹ o falamma matat Zainab wà máa gbọ́ lórí Usmanu wà máa Mas'ulu l'Ànábì sọ yín wo àwọn èèyàn sọ ń gbé fàrísúká wà sahibuka fàrísí rẹ̀ sọ ibù rẹ̀ ó ní wallahi inni la rasulullah mo búra pẹ̀lú Ọlọ́run kó jíṣẹ́ Ọlọ́run lè mí ṣe o wa ma adri ma yuf'alu bi mi ò mọ̀ tí wọ́n ṣe fẹ́ mi fúnra mi wa ma yuf'alu bikum àti tí wọ́n ṣe fẹ́ yìí náà àánú wá bẹ̀rẹ̀ sí ní ṣàwọn èèyàn lórí Usman bí Ọlọ́run dákun ṣáà bá wa ṣàánú ẹ̀ falamma matat Zainab ibnatu rasulillah sallallahu alaihi wasallam nígbà tí Zainab ọmọ Ànábì náà tó wá jáde láyé Ànábì wá ní alhiki بسلفنا الصالح الخير عثمان بن مسعود ṣé wọ́n pé ọ̀rọ̀ tá Nábì sọ yẹn ó ń jẹ́ káwọn èèyàn lè karama dùá àwọn sàhábà al-kiram ní ìsìn gbogbo wọn là ń ṣàdúà fún tó rẹ́ ní àdúà ni wọ́n nígbàtí ọmọ Ànábì obìnrin wá jáde láyé wọ́n wá jáde láyé Ànábì wá ní alhiki bi salafina salih ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí wọ́n ti gbà wájú wa tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ níbi dáadáa Usman ibn Mas'ud Usman ọmọ Mas'ud Ànábì wá ń júwe pé èèyàn rẹ̀ ni o ìwọ náà lọ darapọ̀ mọ́ wọn fabakati nisa láwọn obìnrin bá bú sẹ́kún nígbà tí wọ́n sunkún faja'ala Umaru yadribuhunna bi sawtihi ní Umaru bá yọ bílálà jáde pẹ̀lú gbọ́nà ló bá bẹ̀rẹ̀ sí ní náà ló bá fẹ́ máa nàfà akhadha Rasulullah biyadi l'Ànábì bá mú lọ́wọ́ dání wa qala ma'lan ya Umaru pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́fì mà pé lójú ayé Ànábì gan làwọn Umaru ti ń fẹ́ máa dára tánàbí ò fọwọ́ sí tí wọ́n sì padà dá lẹ́yìn tánàbí ò sí mọ́ àbígbà Ànábì wà lórí ìdúró ṣó yẹ kẹ́nìkan láyà torí pé Ọlọ́run bá sọ fún wa náà pé la tuqaddimu bayna yaday Illahi wa rasulihi gbọ́dọ̀ carry action kan jáde láyìn bá ń ṣe pé Ọlọ́run ló fàṣẹ sí àbánábì ló fàṣẹ sí tó láwọn obìnrin ké Umaru kí ẹgbà mẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa nà wọ́n ó ti ń nà Ànábì fa akhadha Rasulullah yada Ànábì wá mú lọ́wọ́ dání fa akhadha Rasulullahi biyadi Ànábì wá mú lọ́rùn ọwọ́ dání wa qala mahlan ya Umaru pẹ̀lẹ́pẹ̀lẹ́ Umaru ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ thumma qala lẹ́yìn yẹn l'Ànábì wá sọ fáwọn obìnrin yẹn pé abkin ẹ má sunkún yín wa iyyakunna wa na'iqa shaytan èyí tẹ́ kẹ́ ẹ má ṣe kẹ́ ẹ ṣọ́ra náà ni ẹ má ṣe bí shaytan ìbòsí shaytan ẹ má kébòsí rẹ̀ thumma qala lẹ́yìn yẹn l'Ànábì wá sọ fún wọn pé innahuma
mahama kana min al-'ayni wal-qalbi fa min Allah. Gbogbo tí ń bá ń jáde látójú, tí ń wá látọkàn nú ìbànújẹ́, tí ń jáde lójú nínú ẹkún, ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá azza wa jalla. Wa min ar-rahma, àánú ni látọ̀dọ̀ ọmọ ènìyàn síra wọn, pé bí èèyàn bá kú kan bànújẹ́ kan sì sunkún lọ́lọ́run fún ní huwa adhaka wa abka, òun lọba tí máa pààyàn lẹ́rin, òun lọba tí máa pààyàn lẹ́kún. Wa ma kana min al-yadi wal-lisani min ash-shaytan. Ṣé rí gbogbo tó bá wá látara ọwọ́ àbí ń wá látara ahọ́n, ibi tẹ́ṣù máa gbà wọlé nù. Ká máa gbára wa lójú, ká máa jura wa mẹ́lẹ̀, ká máa sọ̀sọ́kúsọ pé tòun ti bàjẹ́ o, ṣètọ́nù ní máa gbìyàn wa. Ọ̀rọ̀ tí mò ń kà yìí ó wà nù Musnad al-Imam Ahmad, tí èèyàn bá lọ ka volume 2, èèyàn ó bá ọ̀rọ̀ yìí mẹ́, kó lọ gbódà fún kó ṣíjú àánú wa. Mò ń fẹ́ kí Sàrùmí Fàtáì kó mọ̀ wípé àìmọ̀kan rẹ̀ pọ̀, àìmọ̀kan yẹn pọ̀. Náà tó bá tó wá lọ sínú as-sunnah, tí ràgátá ń pè ní as-sunnah. أخبرنا محمد بن علي قال ثنى أبو بكر الأثرمي قال سمعت أبا عبد الله ونحن على باب عفان. وني مبولن بابا عبد الله ولا ولن وانا عفان جونا. فذكروا الشهادة للذين جاء من النبي صلى الله عليه وسلم أنهم في الجنة. ni wọ́n bá dá ọ̀rọ̀ lẹ̀ bí àwọn kan wọ́n gbàgbé àlìjẹ́nnà nínú àwọn sàhábà. Faqala Abu Abdullah, ni bàbá Abdullah bá ní náà nash'ad, àwọn náà jẹ́rìí kan gbàgbé àlìjẹ́nnà. Láwọn kan bá yarí pé rárá wọn gbàgbé àlìjẹ́nnà kankan. Wa ghalazа al-qawl ala man lam yash'ad, ló ń bá bẹ̀rẹ̀ sí ní bínú, ló ń bá wọn tí wọ́n gbà nínú ara wọn ń bá wọn jà. Wa ihtajja bi ashya'in kathira, ó wá mú oríṣiríṣi ẹ̀rí wá. Wa ihtajja alayhi bi ashya', àwọn èèyàn náà mẹ́rin oríṣiríṣi wá láti fi takò, kó lè mọ̀ pé ó ti ń bọ̀ bẹ́ẹ̀ látàyé àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ kan bára wọn jiyàn lórí eré wípé rárá àwọn kan tẹ́ ní wọ́n gbàgbé àlìjẹ́nnà yìí, wọ́n gbàgbé àlìjẹ́nnà. Wọ́n ń bára wọn fà láàrin ara wọn, bóhun ti ń jẹ́ kó le, ti ń le mọ́ wọn, ti ń fún wọn lẹ́rìí, làwọn náà mẹ́rin tó takò tó wì mí wá. Faghadiba, ó sì bínú, hatta qala as-sibyan, débi pé àwọn ọmọ kéékèèké wọ́n wá sọ wípé laysa na'rifu hadhihi al-ahaditha, gbogbo àwọn àdísì tẹ́ ń sọ yìí àmọ́. Wahtajja alayhi bi qawli Abdurrahman, ọ̀rọ̀ Abdurrahman ni wọ́n á fi ṣẹ̀rí takò ọ̀rọ̀ tó ń sọ pé àwọn kan gbàgbé àlìjẹ́nnà lọ́dọ̀ Ànábì. Faqala Abdurrahman bun Mudi, Abdurrahman ọmọ Mudi wá sọ pé man huwa hayy min hadhihi al-ahadith, man huwa, ta lòun fún rẹ̀ tí ń sọ̀rọ̀. Ayé ma hadhihi al-ahadith, níbi àwọn àdísì tí ń sọ yìí, níbi àwọn ọ̀rọ̀ tó ń fún rẹ̀ ń wí, man huwa, ta lòun fún rẹ̀, báwo lòun fún rẹ̀ gan ṣe jẹ́ tó fi wá lákàkà yí pé àwọn kan gbàgbé àlìjẹ́nnà. Lọ́wọ́ tíra tá ń pè ní as-sunnah tó jẹ́ ti àfáwà Abubakar Ahmad bin Muhammad bin Harun bin Yazid al-Khallal, àfá yìí kú ní 311 al-Hijra. Gbogbo àti wọ́n ti jọ ń bára wọn fàábọ̀ kó lè mọ̀ pọ́rọ̀ òṣèlú Shia àti Sunna ni. tó bá wá lọ ka Musnad al-Imam Ahmad bákan náà, òun náà ni haddathana Ishaq bin Isa haddathani Malik yani bin Anas an Salim abi Nadir an Amir bin Sa'd bin Abi Waqas, ó ní sami'tu abi, mo gbọ́ lẹ́nu bàbá mi yaqulu, ìmá sọ pé kí ni o, ma sami'tu Rasulullah yaqulu li hayy, èmi ò gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run kó sọ fẹ́ dáa láàyè kan minan nas nínú ẹ̀dẹ́ ènìyàn yamshi ala al-ardi, tẹ́niyàn náà pẹ̀lú ẹni tí mẹ́rin lórí ilẹ̀ ẹlẹ̀ pé innahu fil janna, pé ìwọ yìí ó ti wà ní àlìjánà, ìwé àlìjánà ń bẹ lọ́dọ̀ rẹ̀. Ó ní illa, àfihàn kan péré, li Abdullahi ibn Salam, Abdullahi ọmọ Salami nìkan là Nábì sọ bẹ́ẹ̀ fún. Ẹ bá ń béèrè lọ́wọ́ Fatahi Sarumi pé Abdullahi ibn Salami èéṣe tí ò sínú àwọn mẹ́wàá yẹn, tálùkùránì tún sọ̀rọ̀ tiẹ̀ o. Abdullahi ibn Salami
kí ló dé tí ò sínú àwọn al-asharatu al-mubashshara bil janna àwọn mẹ́wàá tó fún ìwé aljanna nínú musnad al-imam ahmed nisi òun jẹ́ kó máa yé wa wí pé àfáà yìí ń sọ pé sami'tu abi yaqul mo gbọ́ tí bàbá mi ń sọ pé ma sami'tu rasulallah àwa ò gbọ́ lọ́dọ̀ ànábì o yaqulu li hayyin kó sọ fẹ́ da àlàyé kan minan nas nínú ènìyàn yamshi ala al-ardi tẹ́niyàn náà dẹ̀ rìn lórí ilẹ̀ ẹlẹ́ yìí pé innahu fil janna pé ìwọ́n tí ẹ o ti wà ní aljanna ṣúọ̀ ni illa àyàfi li abdullahi ibn salami àfàbílẹ̀ ọmọ salam wà láàlì ahmadu yìí náà pẹ̀lú àwọn tí wọ́n gba ẹgbà wá pàwọn èèyàn mẹ́wàá kan bẹ́ẹ̀ o eléyìí ti nà lífà yìí tàwọn mẹ́wàá wọn ó wà nù musnad al-imam ahmed tó bá lọ ka volume 2 page 214 àdísù yìí bẹ́ẹ̀ wọ́n sì ní isnadu sahihun wa laysa fil muwatta wa rawahu aidan ash-shaykhan imam bukhari àti imam muslim bá wá bẹ́ẹ̀ náà ló wà nù tírà tá ń pè ní zakhairul mawarith zakhairu al-mawarith tó bá lọ ka hadith 2130 wa hadhihi ar-riwaya ashara ilayha riwaya yina al-hafiz ibn hajar al-asqalani tó ṣe sharh sahih al-bukhari àwọn náà sọ̀rọ̀ yìí marratayn lẹ́ẹ̀mejì tó bá lọ ka volume 7 page ń bẹ nbi amami ó ní sọ wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ yìí marratayn lẹ́ẹ̀mejì fana sabaha lid-Daraqutni àmọ́ ńgbà tí àfáà fẹ́ ṣàfitì ọ̀rọ̀ yìí wọ́n ṣàfitì ẹ̀ sára àfáà wa Daraqutni ka'annahu lam yaraha fil musnad wọ́n wá ṣe bí pé wọ́n rí pé ó wà nù musnad al-imam ahmed ó wà nù musnad al-imam ahmed nígbàtá wọ́n wá mẹ́nu bọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mejì tá bá lọ ka tírà wọn tí wọ́n fi ṣe sharh Sahih Bukhari èyí tá ń pè ní al-Fatih so wọ́n wá sọ ń bẹ̀ pé wọ́n wá ṣàfitì ọkọ̀ sọ lẹ́ẹ̀mejì wọ́n mẹ́nu bà wọ́n wá ṣàfitì ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ àfáwà Daraqutni wọ́n sọ bí ìgbà tí àfáwà ahmadu náà gbà wá ẹ wá jẹ́ a lọ sínú Sahih Bukhari bóyá rọ́là ń pa mọ́ Bukhari bóyá à ń fi rọ́gbé mudirul markaz lẹ́yìn ètò bá là ń fi rọ́gbé mudirul markaz lẹ́yìn mudirul markaz èyí ṣòpùrọ̀ kódà tí wọ́n bá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀mẹ́wàá kò ní yàtọ̀ síra ẹ dákun tírà yìí Sahihul Bukhari òun lẹ́ ń wò yìí torí pẹ́lú mi ilé lóhun orí òun lẹ́ ń wò yìí ẹ rí pé Sahihul Bukhari lájọ ń wò yìí Sahihul Bukhari tí mo sì gbé dání yìí naam mo fẹ́ jẹ́ kájọ lọ kà kẹ́lẹ̀ mọ̀ pé àwọn ẹra bí ìbọ́lọ́wọ́n bá mi ti ròyìn wọn làwọn náà rí wọn ní làákàyè wọn sì nímọ̀nà ọlọ́run ìmọ̀nà ayé ni wọ́n tẹ̀lé naam ẹ dákun òun náà lẹ́ ń wò yìí alhamdulillah Sahihul Bukhari òun lẹ́ ń wò yìí ẹ sì rí pé fọ́lùmù tí ń bẹ lọ́wọ́ mi tí mo gbé dání fọ́lùmù 4 ni al-mujalladu ar-rabi' naam ẹ dákun ẹ má bínú tọ́lá ẹni wọ̀nyí wọ́n máa sọ bí ìgbà tó já sí pé ìmọ̀ ti parí sínú ayé wọn naam báàbù manaqibi Abdullahi ibn Salam radiyallahu anhu wọ́n fẹ́ sọ̀rọ̀ manaqibi Abdullahi ibn Salam haddathana Abdullahi ibn Yusuf Abdullahi ibn Yusuf ló sọ fún wa òun ní sọ ọ̀rọ̀ yìí fún wa qal sami'tu Malikan ó ní mo gbọ́ lẹ́nu Maliki yuhaddith عن أبي النذر مولى عمر بن عبيد الله أنا عامر لا تنو النذر تونجا وما شيء طبعا دفو عمر وما عبيد الله أنا عامر بن سعد بن أبي وقاص سعد بن أبي وقاص ẹ̀mọ́ gbàgbé o pọ̀ pẹ̀lú àwọn mẹ́wàá tí wọ́n kálẹ̀ kó gbàwé àlìjánà o bóyá kẹ́ jẹ́ kí n tú ká fún wa kẹ́ tún gbọ́ an Sa'id ibn Said sami'tu Rasulullah Musnad Ahmad volume 1 page 188 olóhun gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run wípé
النبي في الجنة وأبو بكر في الجنة وعمر في الجنة وعلي في الجنة وعثمان في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وطلحة في الجنة والزبير في الجنة وسعد بن أبي وقاص في الجنة. نعم Sa'ad ibn Abi Waqqas ní wá ń sọ̀rọ̀ eléyìí ẹni tí wọ́n ló pẹ̀ láwọn mẹ́wàá tí ó gbàwé àlìjẹ́nà ẹ wá gbọ́n tó sọ nínú Sahihul Bukhari ó ní sami'tu Malikan yuhaddith an Abi Nadr mawla Umar bin Ubaydillah an Amir bin Sa'd bin Abi Waqqas an abi qala ó ní ma sami'tu an-nabiyya sallallahu alayhi wa sallam èmi ò gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run yaqulu li ahadin kó wá sọ fẹ́ nìkan kó sọ fẹ́ èèyàn kan yamshi ala al-ardi tẹ́niyẹ́ dẹ̀ rìn lórí ilẹ̀ ẹlẹ̀ yìí ẹ̀dá kan nínú ẹ̀dá Ọlọ́run ó rí pé nígbà tí àfáwà Ahmadu fẹ́ sọ ó ní yaqulu li hayyin kó wá sọ fábẹ̀mí kan alàyè kan tí ń ṣẹ̀mí lórí ilẹ̀ ayé yìí pé innahu fil janna wọ́n máa àlìjẹ́nà ni àfá máa sọ àṣírí ibi tí wọ́n ti rí àṣírí àwọn èèyàn mẹ́wàá inú Talimudu náà ti lọ kọ́pì ẹ̀ lọ́dọ̀ àwọn Júù tó wá kórùkọ àwọn mẹ́wàá míì náà sí kẹ́lẹ̀ máa burú táwọn Sàlàfíyà ń ṣe fún Islam min akaribin waftirahatin níbi ká mú irọ́ ká fi ṣẹ̀sìn ìrònú àwọn mẹ́wàá yìí ìrònú Talimudu lọ́dọ̀ àwọn Júù ni máa fi hàn yín lónìí máa sì sọ bí tẹ́lẹ̀ ti rí bí wọ́n ṣe lọ máa ń kọ́pì ìwé lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn àtẹlẹ́sìn kèfèrí àtẹlẹ́sìn míì wọ́n wá gbé wá sínú Islam àwọn wà máa pọ́n ààlà àti rọ́rọ̀ tó pàtàkì àti rọ́rọ̀ ńlá àlìjẹ́nà náà ló wá rọrùn tó báhùn Ọlọ́run ṣàánú òun sọ pé lé ayyin fún ẹ̀dá alààyè kan tó rìn lórí ilẹ̀ ẹlẹ̀ yìí kánàbí wá sọ pé ìwọ ìyọ ọmọ àlìjẹ́nà ni ó ti wà nù rẹ̀ nínú Bukhari ó ní mi ò gbọ́ kánàbí sọ fún ẹ̀dá kan yamshi ala al-ardi tẹ́dà náà sì rìn lórí ilẹ̀ ẹlẹ̀ pé innahu min aljanna pé ìwọ yìí ó ti dọ́mọ àlìjẹ́nà illa àyàfi li Abdullahi ibn Salam afa Abdullahi ọmọ Salami ẹbá bí wọ́n lè rẹ̀ pé kí ló dé Abdullahi ọmọ Salami tí wọ́n lóhun nìkan là nẹ́bí sọ fún tó sì já sí pé ìkan nínú àwọn mẹ́wàá yìí tẹ́ ní wọ́n gbàwé àlìjẹ́nà yìí náà ló sọ kí ló dé Abdullahi ọmọ Salami yóò wá sínú èèyàn mẹ́wàá ó ní kọ́ọ̀lù ó wá sọ pé wà fíhì nazalati hadhihi al-aya lórí tí ẹ̀ náà láyà yìí fi sọ kalẹ̀ sínú al-Qur'an pé wá shahida shahidun min bani Isra'il ẹnìkan nínú àwọn bani Isra'il òun náà ló jẹ́rìí ń tà nẹ́bí ń sọ pé òdodo ọ̀rọ̀ ní kò sẹ́lòmí tó gbà fún nínú bani Isra'il nínú bani Isra'ila ẹnìkan péré l'Al-Qur'an ló gbà fún nẹ́bí Ọlọ́run tẹ̀ ti ṣàlàyé àdéhùn fún wọn pé alladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablika wa bil akhirati hum yuqinuna ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihuna Ọlọ́run fi ẹ̀kan ti fàlìjẹ́nà sọ bọ́ yẹn pé ẹni bá nígbàgbọ́ sí ìwé tó kọjá ànábì wá dé bá ó tún wá gbà ànábì gbọ́ Ọlọ́run ní lahum ajruhum marratayn á san wọ́n lẹ́san méjì ni naam ó wá ní qala la adri qala Maliku al-aya aw fil hadith èmi wá máa bóyá Málíkì sọ aya yẹn aw fil hadith tàbí mébí ọ̀rọ̀ tí ń sọ yìí tún wá gbọ́ àdísì eléyìí náà káfílé nínú Muslim bákan náà haddathani Abdullah ibn Muhammad haddathana Azharu as-Sammanu عن ابن عوف أبو محمد بن قيس بن عباد قال كنت جالسا في مسجد المدينة ودي مجوك نينو مشاشا نبي مدينة فدخل رجل على وجهه أثر الخشوع لا ركوني كما ولي ودي بايبرو Ọlọ́hun ńbẹ lójú rẹ̀ láre nínú Sahih Bukhari فقالوا لهم يا wá sọ pé هذا رجل من أهل الجنة ha ọkùnrin tẹ́ rí yo ilé ọmọ àlìjẹ́nà ni ó ọmọ àlìjẹ́nà lè gbọ́dọ̀ jẹ́ ó àwọn èèyàn fúnra wọn ni wọ́n ń sọ bẹ́ẹ̀ nínú àwọn sàhábà àtàwọn tabi'in fa salla rak'atayn tajawwasa fihima bóun náà ṣe ń gbọ́
ó kàn sáré ṣe náfìlà rẹ̀ tó fẹ́ ṣe ó kàn ṣe ṣókí ni ló bá sáré bọ́ta wọ̀tàbátò àfáà yìí wá ní mo wá tẹ̀lé kí ìṣùgbónú òbáàdì ni mo tẹ̀lé fàkúntù mo wá sọ pé innaka hina dakhalta al-masjida mo rí pé ńgbà tó wọ mọ́sáàsì qalu hadha rajulun min ahli al-janna gbogbo èèyàn ní sọ pé ní tẹ́ ń wò yí ọmọ àlìjánà ni ó qala wallahi òun wá ń sọ fárákùnrin pé wallahi mo fọlọ́n búra ma yanbaghi li ahadin kò lẹ́tọ̀ọ́ sí èèyàn kankan an yaqula ma la ya'lamu kó máa sọ tí ó mọ̀ inú rẹ̀ ò máa dùn pé àwọn ọlọ́mọ àlìjánà lóhun wọ́n ní wáṣà wahadithuka liman dhaka àfá yìí wá ń sọ fẹ́ni tí ń sọ̀rọ̀ fún tó wọ mọ́ṣáláṣí ṣe náfìlà tó padà sájáde yìí pé èmi ó wà sọ fún ọ ìdí tí mo fi ń sọ tí mo sọ yìí táwọn èèyàn fi ń pè ọlọ́mọ àlìjánà tèmi náà fi gbàpọ̀ ọmọ àlìjánà ni ọ tí mo fi tẹ̀lé ọ àfá ní ra'aytu ru'ya ẹ máa gbọ́ ala ahdi nabiyyi sallallahu alayhi wa sallam mo lálàá kan nígbà tá nàbì ń bẹ láyé sallallahu alayhi wa sallam faqasastu alayhi mo sì lọ tú àlá náà mo lọ rọ fún nàbì pé wa ra'aytu ka'anni fi rawda mo ríra mi bí ìgbà tí mo wà ń bí àbàtà rawda zakara min sa'atiha wa khudratiha ó wá sọ fífẹ̀ rẹ̀ ó sọ àwọn irú àwọn ewé tútù tí ń bẹ ńbẹ̀ wastaha ní bó ṣe fẹ̀ ní gígùn àti fífẹ̀ umudu min hadidin pé òpó kan náà ń bẹ ńbẹ̀ tó jó nírin asfaluhu min al-ardi wa a'lahu kódà ó gùn láti ilẹ̀ báyìí ó sì lọ òkè bẹ́ẹ̀ fi sàmáyì ìdí rẹ̀ ń bẹ ńlẹ̀ ó sì dé sánmà bẹ́ẹ̀ ó ní wà fi a'lahu urwatun lókè ní sósó kan bẹ ńbẹ̀ faqila li idqa àwọn èèyàn wá ń sọ pé irqa ó yá pọ́n irin ìlọ faqultu la astati' àmọ́ wá ní rárá o èmi ò ní kápá àti pọ́n fàtání min sọ́fún farafa thiyabi ni wọ́n bá gbé mi sókè wọ́n á fa aṣọ mi min khalfi látẹ̀yìn lẹ́nìkan bá gbé mi wọ́n fún mi ní tó lè gbé mi farakaitu lèmi náà bá pọ́n kí ní lọ hatta kuntu fi a'lahu nínú ọ̀la tí mo fi wá wà lókè pátápátá fa akhadhtu bil urwa mo wá mú urwa nì tó wà lókè yé mo wá mú dání fa qila li istamsik wọ́n wá ní mú dání dáadáa o mú dání dáadáa o bí ìgbà tẹ́ bá rí àwọn mọ́ṣáláṣí tí wọ́n ṣe kíní kan sórí ẹ̀ báyìí ó wá mú dání wọ́n wá ní mú dání dáadáa o ó ní fásitì ìkọ́tò ibẹ̀ mo ti wá tají ó ní wà indaha láfíyẹ̀dí ọ̀rọ̀ yìí ń bẹ lókàn àyà mi ò gbàgbé faqasastu ha ala nabi mo wá lọ sọ fún nabi qala tilka rawdul islam anabi wá níbi tó ríhun àbàtà islam nu wa dhalika al umud sórí pé òpó tó rí ní umudul islam òpó islam nìyẹn wa tilka al urwatul wuthqa sórí okùn tí wọ́n ní kó mú dání dáadáa okùn tó so ìsìláàmù pọ̀ nìyẹn fa'anta alal islam ìwọ fúnra rẹ̀ ó fi hàn pé orí ìsìláàmù ló wà hatta tamuta tí wà fi jáde láyé sórí wa dhaka ar-rajulu abdullahi ibn salam oníṣòwárẹ́ ni tí mo rí ń jọ náà òun náà ni abdullahi ọmọ salam ẹniyàn ń rọ àlá abdullahi ọmọ salami ló wọ mọ́sáàsì ló ṣe náfìlà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ròyìn gbá ẹni ọmọ àlìjánà ni ó jẹ́ ó wá sájáde ẹnìkan wá tẹ̀lé òun wá ní la yanbaghi li ahadin an yaqula ma la ya'lam kò yẹ kẹ́nìkan máa sọ tí ó mọ̀ òun wá ní wasa uhadithuka lima dhaka ma wá sọ ìdí fún ọ ra'aytu ru'ya ala ahdi nabi alátèmílá nígbà tá nàbí wà láyé ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ nígbà tí mo sì rọ àlá náà fún nàbí ànábì ní wa dhaka ar-rajulu ṣó rárákùnrin tó rí ń bẹ̀ tó rí bẹ̀ni abdullahi ibn salami ni wa qala li khalifatun hadisu mi ohun tún nìyẹn ó ní haddathana mu'adh haddathana ibn auf am muhammad haddathana qais ibn ubad ibn salam qala wasifun makana min safun so ìyẹn nìyẹn nínú sahihul bukhari táwa náà rí pé nínú sahihul bukhari Imam Bukhari ó gbà pé àwọn mẹ́wàá kan bẹ wọ́n gbà wé àlìjẹ́nà
inti mbembe ni wípé lam yakul anabi ó sọ li ahadin fẹ́nìkan yamshi ala al-ardi tẹ́ni yẹn rìn lórí ilẹ̀ yìí innahu fil janna pé ìwọ yìí ọmọ aljanna ni ó illa li Abdullahi ibn Salam. Abdullahi ọmọ Salami yẹn náà ló wọlé sí mọ́ṣáláṣí táwọn èèyàn wò pé ọmọ aljanna ó sì ṣe gbọ́ táwọn èèyàn sọ pé ọmọ aljanna ó sájáde ni. Àfáà yìí wá ni mo wá tẹ̀lé mo wá ń sọ fún pé àwọn èèyàn máa ń sọ báyìí ó ní àkódá kéèyàn máa wí tí ó mọ òun wá ní sáwọ́ hadithuka lima zaka èmi ó wàá sọ̀dí táwọn èèyàn fi ń sọ bẹ́ẹ̀ fún ọ. Mo lálàá kan lójú ayé ànábì mo rí báyìí pé mo lálàá pé mo rálì jẹ́nà mo ṣe gbá mo ṣàwó ẹni tí mo sì rí mẹ́ tánà ní zaka rajulu Abdullahi ibn Salam Abdullahi ọmọ Salami lórí. Ẹ jẹ́ a lọ sínú Sahihu Muslim. Nínú Sahihu Muslim yìí tá a bá lọ ka ẹ̀dàkùn mọ́ mọ́ Sahihul Bukhari nù èmi ò mọ ọ̀ràn tí mo dírù dá lọ́dọ̀ yín tí bàbá yín ó máa sòótọ́ tẹ́ẹ̀sì máa kàn dẹ́mu rẹ̀ bí ìgbà tí bàbá ni ò máa ti ń wí. Naam Sahihu Muslim rí tẹ́ bá sì wo fọ́lùmù tí mo fẹ́ kà yìí ó ń jẹ́ fọ́lùmù 7. Naam ẹjẹ́ àjọgbọ́ Babu Fadail Abdullahi ibn Salam radiyallahu anhu. وني حدثني زهير بن حرب حدثنا إسحاق بن عيسى حدثني مالك عن أبي النذر عن عامر بن سعد قال سمعت أبي يقول مغبوتي بابا مي سو wípé ما سمعت رسول الله mi ò gbọ́ kó jíṣẹ́ Ọlọ́hun يقول لحي kó sọ fẹ́ dá àlàyé kan. Al-Imam al-Bukhari sọ pé يقول لأحد kó sọ fún ẹ̀dá kan. Al-Imam Ahmad ibn Musnad wọ́n ní ànábì kò sọ fún ẹ̀dá alààyè kan lí ayyin làwọn lò. Imam Muslim sọ pé lí hayyin ànábì ò sọ fẹ́ dá alààyè kan yamshi tẹ́niyẹn rẹ̀ rìn lórílẹ̀ ayé pé innahu fil janna pé ìwọ bí mo ti ń wọ̀ yóò ìwọ ti wà lálì janna tí ẹ ó ti gbàwé rẹ̀ ó ní illa li Abdullahi ibn Salam ó láfẹ́ nìkan péré Abdullahi ọmọ Salam. Tí mùdírù markasi bá láwọn ò ní gbàgbọ́ nú páwọn èèyàn mẹ́wàá kan gbàwé àlìjánà. Hadha al-Bukhari wa Muslim. Hadha al-Bukhari wa Muslim lam ya'taqida dhalik. Àwọn náà gbárù ẹ̀ ọ̀rọ̀ wo wá ni mùdírù wá dá lọ́wọ́ yín. Tó bá jẹ́ pé Bukhari gbà má dìísì ẹlòmí inú wọn rò pé tó bá ní al-ashratul mubashara bil janna wọ́n lè rò pé wà nù Bukhari Muslim ó lè bá mẹ́. Kí wá ló dé kí lọ́ràn tí mo dírù dá lọ́dọ̀ yín gan tí wọ́n fi wá ń lanu tó ṣe rùgbọ̀n bí irùngbọ̀n búkọ́ tí wọ́n fi máa paléyá tí wọ́n náà ń sọ̀rọ̀ pé Ìlọrin ò ní ṣáì nǹkan ń ṣe lọ́rin lẹ́nu rẹ̀ pé ara yín wà ló yẹ kán mú wá sí lọ́rin káwá ṣètọ́jú fún. Inna lillahi wa inna li mudiril markaz. Gbogbo yín ṣe yá òpònú báyìí àti wọ àtakóredé tó jòkó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí Yunus akóredé nìyẹn sọ pé ó yẹ kán mú wá lọ́rin kan wá tọ́jú ẹ̀. Hasbunallahu ibi tẹ́ ẹ ti kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ ti gba mímọ̀ ayédè ń wò yín ìmọ̀ ó sì bí yín wallahi ìmọ̀ máa bí yín àfi tí ò bá jọ Ọlọ́run mọ́ àfi tí ò bá sọ́lọ́run mọ́ lókù ẹ̀ ń gbé la ilaha illallah ma àtàbí wal mashaqqa bí Sheikh Adam ṣe jìyà tó láyé pẹ̀lú wàhálà àti ìnira. Hasbunallahu wa ni'mal wakil. Bàbá yìí ó máa kọ́ yẹn kéwú tí ò sí tán fẹ́ jẹ káwọn ilé ṣe oríire ṣe oríire wà ń lé yín lẹ́wà markaz lẹ́ẹ̀bá lè yín jòkó Ọlọ́run wá ṣàánú yín pẹ̀lú díẹ̀ náà tẹ́ rí ẹ̀ wá rí tẹ́ fẹ́ ṣe Sheikh Adam yẹn gán ló wá kù tẹ́ fẹ́ mọ́ jà lógún. Tí ẹ bá ṣe pọ́lọ́run gan kú sùúrù Ọlọ́run kú sùúrù tí ó yẹ kírú àwọn ilé mẹ́rin láyé. Ẹ bá mùdírù jà títí tí wọ́n fi dáyè tán wà yín wọ́n tún wọ́n wà láyè yẹn náà kò sí pítínẹ̀sì lára yín síbẹ̀síbẹ̀ náà bí kókú lọ̀rọ̀ tí ń jáde lọ́kàn yín ní jáde lẹ́nu yín. Ẹ wọ́n Sàrùmí fúnra ẹ bóhun ṣe gẹ́ ṣe gbẹ́tán
bí ìgbà tí golórí à ń bá yẹn jà ìyẹn ló yẹ kán má fa àwọn wa lọ rìn kán wá tọ́jú ẹ̀ ní ìwọ tó nídìí ìtọ́jú. La ilaha illallah. Ẹ wo Fatai Sarumi ẹjọ́ òjògbó sẹ́gbẹ̀ẹ́ Mudiru Markaz ẹ lérò pọ́ darúgbó ju Mudiru lọ ní tóun ti bí condition Mudiru ti wà. Ẹ wo Mudiru Markaz ẹ wo Sarumi ẹjọ́ òjògbó sẹ́gbẹ̀ẹ́ bàbá Lágége. Kọ́ á ní kóbìnrin mú kan nínú àwọn méjèèjì yóò lé Sarumi dànù ní yọ ọmọ ẹran kó mẹ́ kí ló dé tẹ́ pé Mudiru ṣá ní gbogbo ìgbà kí ló dé lórí pé yàn ń sọ dodo wà máa ń nákọ̀ mú illa an yu'minu billahi al-aliyyil hamid kò sọ̀rọ̀ tí bàbá yìí dá kọjá kó nígbàgbọ́ ní Ọlọ́run ó dẹ̀ nígbàgbọ́ ní ìsìlámù yìí pé ẹ̀ lè gbé tí ò sí mbẹ̀wọ́ ìyàtọ̀ síbẹ̀ ọ̀rọ̀ wo ni Mudiru dá tí ó dáràn ni tí ó gbàyàwó yín ni tí ó jí yín lówó ni tí ó dalé yín rú ni tí ó dọ̀nà yín rú ni ẹ̀ ń gbowó ń Saudi kò bá yín gbà kí wà wàhálà ẹ̀yin lẹ́ ń lẹ́kọ̀ọ́ síbẹ̀ òun náà sì ní jẹ́ kí nǹkan bàbá òun kan ìsìlámù ó bàjẹ́ ó sì dìfẹ́ǹdì rẹ̀ Ọlọ́run ò sì gbà fún yín kí ló túkọ̀ ẹ̀ sì gbà fọ́lọ́run bẹ́ẹ̀ bá níbẹ̀ tí máa ṣe nu àwa náà ò ní fi yín lọ́rùn lẹ̀ àmọ́ ìmọ̀ láàmú fi bá yín jà kìí ṣèwẹ̀ ẹranko tẹ́yìn ń wù yẹn Yunusu Akorede wọ́n ló gọ̀ lóòótọ́ ó sì júwe pé ó gọ̀ àwọn ìyàwó yín dẹ̀ wà nulé wọ́n yìí sì sọ fún yín pé Sheikh ìwà tẹ́ ń wù ní láwùjọ yóò dáa yakulu al-ayyin anábì ò sọ fẹ́ dáa láàyè kan o yẹ́mùsì tẹ́ni yẹn rìn lórí ilẹ̀ pé innahu fil jannati pé ìwọ yìí ó ti gbàwé àlìjẹ́nà illa li Abdullahi ibn Salam àfi Abdullahi ọmọ Salami nìkan wà tún wá gbọ́ òun àti Bukhari in tí wọ́n ń pè ní ittifaqun ni wọ́n pè ní muttafaqun alayhi ẹnu wọn papọ̀ lafzul Bukhari ni wípé lam yakul Rasulullahi sallallahu alayhi wa sallam li ahadin yamshi ala al-ardi bóhun ṣe mú wá nìyẹn lọ́dọ̀ Muslim lam yakul li ahadin li ayyin kò sọ fàlàyé kan yamshi tó rìn lórí lẹ́lẹ́ ṣé ma hadisi tí Bukhari gbà wá ń sàlẹ̀ yẹn nípa Abdullahi ọmọ Salami haddathana Muhammad ibn al-Musanna al-Anziyu haddathana Mu'adh ibn Mu'adh haddathana Abdullahi ibn Auni an Muhammad ibn Sirin an Qais ibn Ubaydina fi nasin mo wà nínú Medina láàrin àwọn èèyàn fihim ba'du ashabin nabi lára àwọn sahaba nabi mbembe faja'a rajulun fi wajhihi atharun min khushu'in arákùnrin kan wọlé orí pa ìbẹ̀rù Ọlọ́run ń bẹ lára rẹ̀ faqala ba'du al-qawm láwọn kan bá ní hadha rajulun min ahli al-Madina arákùnrin yìí sára Madina ni hadha rajulun min ahli al-janna àwọn kan ní ọmọ al-janna lélẹ̀ yìí o fa salla rak'ataini yatajawwazu fihima thumma kharaja ló bá sáré ṣe náfílà rákà méjì ló bá sá jáde fattaba'tuhu lèmi náà bá tẹ̀lé fadakhala manzilahu wa dakhaltu ló bá wọnú lé lèmi náà bá wọlé tẹ̀lé fata'addathna lábájọ sọ̀rọ̀ falamma istanada nígbà tó wá di pé tọ́ òun náà nájú ó nára mo rí pé free pẹ̀lú mi qultu lahu innaka lamma dakhalta qabl qala rajulun kadha wa kadha mo rí pé ńgbà tó wọlé ní àwọn kan sọ báyìí ló bá ní subhanallah mímọ́ Ọlọ́run ma yanbaghi li ahadin an yaqula ma lam ya'lam kò tọ́ sẹ́nìkan kó máa sọ tí ó ma wasaw hadithuka lima dhaka ń wà sọ di fún ọ kí ló fà ra'aytu ruya ala ahdi rasulillah mo lálàá kan lójú ayé Ànábì faqasastu alayhi mo wá lọ sàlánà fún pero aitu ni fi rawdatin dhakara sa'ata wa gash bi ta kọ́kọ́ yẹn náà ló ṣe wí so hadisu kan yẹn náà ni nígbà tó sì me wí kan le náà tó sọ ní pé tilka rawdatul islam wa dhalika al-umudu umudul islam wa tilka al-urwa urwa al-uthqa wa anta ala al-islam atatamuta qala wa rajulu Abdullah ibn Salam wọ́n la arákùnrin tán sọ njo náà Abdullah ọmọ Salam ni Abdullah yẹn ló wọlé ní gbogbo èyàn rí torí pé Ànábì ti sọ fún àwọn sàhábà yẹn ló ń jẹ́ kí wọ́n máa sọ nígbà tó wá ní
bàbá wọn ń parọ́ wọ́n fi rọ́ dìfẹ́ǹdì bàbá wọn táwọn ọmọ náà wá ń gbé ọ ń tún wá jẹ́ kí n tún sáré rán ẹ létí padà lẹ́ẹ̀kan náà mo ládìísì àwọn èèyàn mẹ́wàá tó ní wọ́n gbàwé àlìjẹ́nnà yìí tàkàbùtù ń bẹnu tahdidil mubashirina yẹn ìdí tó sì fi rí bẹ́ẹ̀ ni wípé nínú hadithi mi yaskuruna haditha ma'a Sa'd ẹ dákun ẹ má bínú ẹnìkan ló ń pè sórí kíní tí mò ń lò yìí ẹ dákun torí Ọlọ́run ẹ má bínú ẹnìkan ló lọ pè kọ́ọ̀lù sórí kíní tí mò ń lò yẹn ẹ dákun torí Ọlọ́run ẹ má bínú so network ni at-tahabbut tó wà nínú àdísù yẹn náà ni wípé Sa'd ibn Abi Waqqas nínú Sunanu Tirmidhi tó bá lọ ka volume 5 ó rí wípé Sa'd ibn Abi Waqqas ló wà nínú àdísù yẹn tó jẹ́ kan náà àwọn mẹ́wàá ni nígbà tó bá tún wá dé nínú àdísù mi nínú Sunan Abi Dawud nínú volume 2 ó rí pé wọ́n ti yọ Sa'd ibn Abi Waqqas sí wọ́n ti substitute ẹ̀ pẹ̀lú Sa'd ọmọ Maliki bẹ́ẹ̀ nínú Sunan Abi Dawud bẹ́ẹ̀ nínú As-Sunan al-Kubra volume 5 bẹ́ẹ̀ nínú Sahih Ibn Hibban volume 15 níbo míì tán bá wá ń sọ̀rọ̀ àdísù yẹn Ibn al-Jarrah Ubayda òun wà nú àwọn mẹ́wàá yẹn tó bá tún wá ka àdísù míì ò ní bá ń bẹ̀ lápèjúwe tó bá lọ ka Musnad Ahmad tó bá lọ ka volume 1 ò ní bóhun bẹ̀ níbo míì la yaskuruna Aliya aliwa nú mẹ́wàá yìí tó bá dénú àdísì míì ò ní bá àlí ń bẹ̀ mọ́ lọ́wọ́ As-Sunan al-Kubra kó lọ ka volume 5 ò ní bá níbo míì wọn á dárúkọ ànábì wọn ní dárúkọ ànábì lọ ka Musnad Ahmad volume 1 so yẹn fi hàn yí pé ńgbà míì wọn á pè wọn ní mẹ́wàá pẹ̀lú ànábì níjọ́ míì wọn á yọ ànábì kúrò wọn á tún di mẹ́wàá láìsá ànábì ń bẹ tó bá lọ ka Musnad Ahmad ó bà bẹ́ẹ̀ nígbà míì wọn ó jẹ́ 9 tó bá lọ ka Sunan al-Kubra tó fi mọ̀ pé at-takhabbut ni subhanallahil azim talile yìí ọlọ́run yóò ṣe máa ń ṣe báyìí wípé táwọn èèyàn rí pé yàn ń ṣe program ó dẹ̀ ń pè sórí kìíní inshallah àwọn tó pè mí yẹn bàbá ẹ má bínú jàre ẹ dákun torí Ọlọ́run àwọn ẹnìkan ló ń fi kọ́ọ̀lù dà mo ti fẹ́ parí ẹ̀ á sì láǹfààní ká pè wọlé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run so Ọlọ́run kó ṣíjú àánú wò wá ẹ sì rí pé mo sọ fún wa pé tó o bá dénú nínú àdísù kan wọ́n lè yàn mẹ́ta ló gbàwé àlìjẹ́nà wọ́n ní Ammar Yasir àtàlí lọ́dọ̀ àwọn Sahih Bukhari àti Muslim àwọn náà ní nínú al-Mustadrak ala Sahihayn wọ́n láwọn èèyàn mẹ́ta lọ́dọ̀ tàwọn nínú Bukhari àti Muslim lọ́dọ̀ tàwọn wọ́n sọ pé Abubakar Umar Uthman Ọlọ́run dákun kó ṣíjú àánú wò wá pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún bàbá Lágége mọ́ jà wá bàbá náà ti lásìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ṣe ètò yìí Ọlọ́run ò ní dá yín láàmú Ọlọ́run ò ní fi nira kan yín gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ lára wa Olúwa Ọlọ́run ò ní dá yín lágara kọ́lọ́run kó ṣàánú à ń bùkátà ràn lọ́wọ́ yín o lórí pé a bùkátà ilẹ̀ láti jó jẹ́ fún àyè madrasa kọ́lọ́run bá wa ràn gbogbo yín lọ́wọ́ kọ́lọ́run bá wa ṣàánú kó sì bá wa ṣàlékún dáadáa kò nípa àlẹ́ yín a ṣí ojú òpó yìí lẹ̀ pẹ̀lú 08130509834 08130509834 àmọ́ ká tó pè wọlé ẹjẹ́ àṣìlá kọ́ jíjá kan lè ìláfi fún bàbá Lágége àlékún àláfíà àtàlékún dẹ̀ra ọlọ́njọ́ ma bá wọn gbé bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim bismillahir rahmanir rahim li ilafi quraishin ilafihim rihlatash shita'i was-sayf فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ibi tọ́rọ̀ wọ́n gúnlẹ̀ sí náà kọjá yí pé èèyàn mẹ́wàá kankan wọ́n gbàwé àlìjẹ́nà lójú ayé ànábì skáàmù ni torí Bukhari jáàmà pé skáàmù ni Muslim jáàmà pé skáàmù ni nínú Muslim náà jáàmà pé skáàmù ni ànábì ò wí bẹ́ẹ̀ kọjá ẹnìkan áyà dẹ̀ gbé ẹni yẹn pé wá ṣahida shahidun min bani Isra'ila ala mithlihi Abdullahi ibn Salami náà sí ni òun nìkan náà ló jẹ́rìí pé
Ọlọ́run sọ̀rọ̀ ànábì lóòótọ́ báyìí ló ti rí kàsà náà ẹ má bínú ẹ jẹ́ n parí ẹ̀ mo ní ibi tí wọ́n ti rí al-ashratul mubashshara bil janna ẹ dákun jẹ́ kí n sọ lónìí àbí kí n sọ díjọ́ mi ọ̀dọ̀ àwọn Yahudi ni wọ́n ti rí ẹ dákun ẹ jẹ́ n sọ díjọ́ mi àṣírí tó wà ń bẹ̀ alioye eléyìí inú Talmud náà ti kọ́pì ẹ̀ inú Talmud ni wọ́n ti lọ kọ́pì àwọn mẹ́wàá kan tó gbàwé àlìjẹ́nnà ó yẹ kí n padà ṣe prógrámù lórí ìyẹn lọ́tọ̀ ni o Ọlọ́run kó ṣíjú àánú wa ó yẹ kí n ṣe prógrámù lórí ẹ̀ lọ́tọ̀ ni ẹ jẹ́ n ṣe prógrámù lórí ẹ̀ lọ́tọ̀ ẹ má jẹ́ ń dà pọ̀ inú Talmud ni wọ́n lọ kọ́pì ni wọ́n ń sọ pé àwọn mẹ́wàá kan gbàwé àlìyẹ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run máa ṣe lọ́tọ̀ mi ò ní jẹ́ kó jẹ́ ní inshallah kó má lọ dapọ̀ mọ́ Ọlọ́run dákun síjú àánú oko wa kó sì má fẹ́ nìkankan lẹ̀ kó gbọ́rọ̀ wáyé sọ kó ṣàlékún àláfíà àti ìdẹ̀ra fún wa bí akila hawla wala quwwata illa billah ojú òpó ti sílẹ̀ àwa tá bá fẹ́ pè tá bá fẹ́ dá sí 08130509834 08130509834 kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa so inú Talmud ni wọ́n ti lọ kọ́pì ìwé àwọn Júù ibẹ̀ náà ti lọ kọ́pì ọ̀rọ̀ àwọn mẹ́wàá tó gbàwé àlìjẹ́nnà inú ìwé wọn ló wà pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ń padà wá sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́tọ̀ táàjọ rí pé ṣé Islam là ń ṣe yìí kó wá máa pé tó bá ń sọ̀rọ̀ kan ẹ wá pé nǹkan yẹn ládìísù ẹ̀ẹ́dẹ̀ lọ kọ́pì ẹ̀ wá ó lè jẹ́nu Bíbélì wọ́n kọ́pì mí inú Talmud èyí àṣírà yìí Talmud náà ti rí làwọn náà wá àwọn èèyàn mẹ́wàá tí wọ́n pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run máa padà ṣe tọ́pìkì lọ́tọ̀ lórí ẹ̀ wọ́n sì júwe ibi tó wà so Ọlọ́run kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa gbogbo àwa tájọ wà ní nọ́mbà ẹ dákun ẹ bá mi pín ẹ̀yin tẹ́ bá wà ńbẹ̀ ẹ jẹ́ kí n pín ẹ̀ 08130509834 naam òun náà nìyẹn 08130509834 fún àtà bá fẹ́ pè wọlé láàrin ìṣẹ́jú díẹ̀ kọ́lọ̀n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ so ojú òpó ti ṣílẹ̀ inṣáàlá naam salamu alaikum wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ahlan wa sahlan láti bọ́sà kí lórúkọ yín bàbá Abu Adam Musa Abu Adam wa alaikum salam ẹkù jẹ́ mẹ́ta wa alaikum salam alhamdulillah ọ̀rọ̀ ọmọ olórin pẹ̀lúkọ nígbé ọlọ́run sí òṣèjú wa jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ò bójú wa jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ lórí gbogbo àwọn àfá tó dàbí ìjọ fún wa lẹ̀ Yorùbá àti ọlọ́run ò dojú àdúrà ti wá lórí baba Lágége kọ́kọ́ rí bẹ́ẹ̀ fún wa lẹ̀ Yorùbá nínú mọ́ríkà tó alhamdulillah tó wá tẹ̀lé irú yí bẹ́ẹ̀ lẹ́yìn nìkan tí ó lórí kọ́nà ọ̀fọ́lá rọ̀ṣù lẹ́ńtì tí ní gbogbo prógámù ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí àwọn ọmọ sálábì yóò fi yẹn lọ ẹ̀ẹ́dẹ́ oníṣùbí ẹ̀ẹ́dẹ́ nǹkan lórí kọ́nà ọ̀fọ́lá rọ̀ṣù ẹ̀jẹ̀ mú gbogbo nǹkan tó ti ní orúkọ àbá tó fi ń gba àwọn ọmọ lórí jẹ́ ní jíra ní gbogbo ìsọkúsọ tó kó sórí igbá ẹ̀ẹ́dìbọn tiẹ̀ tí mo dúró ṣe já síwájú nílẹ̀ Yorùbá òun nìkan lẹ́bi ṣe àwọn bíbù. alhamdulillah gbogbo nǹkan tó jẹ́ mọ́ ọ̀dún ọ̀kọ́ máa ń sọ lórí ẹ̀sìn kò sí èsì mòdúrú sọ tọ́sọ́gbù ká máa wá sí ẹ̀ lọ́jọ́ òní rí ẹ̀. bẹ́ẹ̀ni èyí tó bá rí bẹ́ẹ̀ àrí wọn rí kọ́ jáde. àwọn àní jáde ọlọ́run àwọn ọ̀dà pé kò ju ẹyọ kan yẹn lọ àtẹ̀yìn náà àti gbogbo ẹgbẹ́ orí bẹ̀ bí yín. ìkọ́ tọ́nà máa fi dùn wá nú délẹ̀ ní gbogbo èyí tí ò bá ti jáde nu wọn. bóun náà sọ pé òótọ́ lẹ̀ ń sọ tó bá ṣe bẹ́ẹ̀ kù ẹ sọ tó ń jẹ́ ìyẹ̀jẹ̀ kò ní mọ lónìí wọn á gbórí àrọmọdọ́mọ. àwọn ò ní já ẹwọ Abu Adam
lágége láàmú. Abu Adam. Wọ́n ń da bàbá ẹ̀ láàmú, wọ́n tó lórúkọ tí ò jẹ́. Wọ́n fẹ́ pa ọjà méje kọjọ́ ọ̀fẹ́. Ọlọ́run ò ní gbà fún wọn. Àmín o. Àmín. Gbogbo bí ẹni pé yín làbà, wọ́n á ní ẹ̀ jábà ní, wọ́n á ní kó jábà ní, wọ́n á ní kíní kan ní, wọ́n á ní kí ló dé. Gbogbo nǹkan tẹ bá jẹ sọ, gbogbo ọmọ ata lọ gbẹ̀yìn. Wọ́n jẹ̀ ní jáde wá, kọ́ wa sọ pé bẹ́ẹ̀ kọ́. Ẹ láwọn àbá kan ò jáde, kọ́ wa sọ pé kíní kan ò rí bíjọ́ òní. Gbogbo àwọn àbá wọn. Bẹ́ẹ̀ bá ní ká máa jà níjọ́ ọlọ́sì ti mọ̀ọ́dún kan. Èyí fọ́dúdù láti jọ́ lórí sọ́gbẹ́rù fọ́dúdù tó jáde rí kó tó ṣe. Gbọ́dọ̀ tí mo sọ yẹn ò dáa o. Gbogbo Ọlọ́run torí ọ̀rọ̀ àwọn àfà. Ṣé fọ́dúdù jáde rí kó sọ pé ọ̀rọ̀ yẹn ò ní bẹ̀ dọ̀la? Ẹ̀ ń táwọn àfà àwọn kọ sínú tírà ni. Tó jáde ní talẹ́ tó jáde rú ẹ̀ bẹ́ẹ̀ rí. Ṣé dọ́tọ̀ gbogbo wọn bẹ́ẹ̀. Iye ojú ọ̀nà ẹ̀wọ̀ ìtọ́ jẹ́ ní sílọ́dọ̀ tọ́lẹ́à. Lẹ́yìn burúkú tó lóun àdájà tó sórúkọ àbúrò bàbá lẹ́nu. Ní Kámílù Àjàbí bá fẹ́ bọ́ lóun pàdé dáadáa. Ó sórúkọ Àjàbí àbí bàbá Kàmúlì kó lórúkọ ẹ̀. Tó máa jẹ́ òrìṣẹ́ òun máa ṣe yó. Ẹ̀sọ́ tó tọ́ tí ó máa bá nígbèsí ayé ẹ̀. Ó lè fa àbúrò Àjàbí jẹ́ káàkiri. Kàmílù lórúkọ ẹ̀kọ́ lórúkọ Àjàbí. Ìyẹn ti di ṣíà ní Kámílù. Ó lọ jẹ́ gbèsè àti díjì. Ó padà sórí mọ̀dún yẹn dọ̀la. Kàmílù padà sórí ẹ̀mú. Ọlọ́run aṣàánú. Gbogbo yín lọ́rọ̀ máa ti. Gbogbo tẹ́ǹsọ̀ tí ò ṣe ti mímọ̀. Wọ́n tẹ́ wà bí tẹ́ǹgbógun jì lórí àkọọ́lẹ̀ gbogbo àwọn àgbèdèrè gbogbo yín. Bẹ́ẹ̀ bá ti túbọ̀ gẹ̀ gbogbo Ọlọ́run á gbà lọ́wọ́ yín. Ọlọ́run aṣàánú bàbá. Ayé ti mọ̀ wọ́n pé kà ní wọ́n. Ọlọ́run aṣàánú. Jazakumullahu khair. Abu Adam, ọ̀rọ̀ máa ká wọn lára tó bá dídé bí ọ̀rọ̀ òdodo. Ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún wọn kó sì mọ́ gbàgbà lọ́wọ́ wọn. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. So bàbá láyégi Ọlọ́run jẹ́ wọ́n túbọ̀ pẹ́ fún wa ní Ọlọ́run járí wọn pẹ́ mọ́já tí mọ ìwọ báyìí. La hawla wala quwwata illa billah. Abdulmalik Tajuddin, à ń retí kọlù ẹ kó pè wọlé. Èyí tí ò bá rí bẹ́ẹ̀ nínú tá a sọ yìí dákun. Afọlọ́run tó láyé àtọ̀run a fi bẹ̀ ọ́. A sì fi Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam a fi kọ́ Ọlọ́run. À ń bẹ̀ ọ́ dákun pè wọlé. Wá dìfẹ́ndì àwọn àfáàyín. So, ó ní bóyá Ọlọ́run fẹ́ wọ Jánnà ni. Ọlọ́run fẹ́ wọ Jahannama. Pé mo ní dìfẹ́ndì mùdírù. Àwọn oní mùdírù, bàbá rẹ̀, bàbá rẹ̀, ìyá rẹ̀. Ó rí pé mùdírù náà ni wọ́n. Kódà wọ́n ti di dọ́lùmọ̀délú tó sọ náà mọ́ dá padà fún ẹmí òbú ẹ̀ o. So pé wọlé tó bá jọ́rọ̀ tí ń tà kálẹ̀ yìí tó bá yẹ pé Sàrùmí Fàtáyì àfáàyín máa ti ń wí Ọlọ́run gan ti ní fabashshir ibadiya alladhina yastami'una al-qawla wa yattabi'una ahsanahu ulaika alladhina hadahumullah wa ulaika hum ulul albab. Eléyìí ṣe wàhálà so kọ́lọ̀n kó ṣe dáadáa ó yà mí lẹ́nu wọ́n lè lo ní tíkẹ́ ìdíyàn fi ń wọ Ọlọ́run kó ṣàánú Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Abdulatif Abdulmalik Tajuddin, à ń retí ìpè ẹ, a dúpẹ́ lọ́dọ̀ Abu Adam, Ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn lórí pé àwọn náà wọ́n pè wọlé láti dá sọ̀rọ̀ in tó ń dùn wọn náà ni wọ́n ń sọ yẹn. Ọlọ́run kó ṣàlékún dáadáa fún wa níbi pa ń retí ìpè afọ́ naam. Salamu alaikum. Ẹ bá wa yí kíní ẹlẹ́ẹ̀dágùn. Naam, wa alaikum salam. Ta ló ń sọ̀rọ̀ láti bọ́sà? Ọgbọ́n láti Jẹ́mi Kamil ló gbé. Jẹ́mi Kamil. Ẹ kú iṣẹ́ Ọlọ́run. Ẹ kú ètò sáà o. Alhamdulillah. Alhamdulillah. Àjọyọ̀ ara wọn jẹ́ sáà o. Àmín. Àmín. Àárín yín pẹ́ sáà o. Àmín. Ẹ yóò ṣàkíyèsí pé láti jẹ́ kí program yìí ti ń lọ. Naam. Ṣé tó pè tó lè dìbọn gbé nǹkan tẹ̀ ń sọ kò sí ẹ̀? Naam. Ìdí kan wá, ọwá bú ebu, ọwá ṣe pé, ọwá ní gbogbo ẹ̀. Wọ́n mọ̀ gbogbo wọn tẹ̀ ń sọ pálápátá irọ́ ni. Ọmọ kò tó tọ́ ni. Wọ́n mọ̀ gbogbo wọn tẹ̀ ń sọ pálápátá lójú tọ́ ni. Gbogbo sí ìgbé jẹ́ ẹ̀rọ ń bẹ̀. Ṣé wọ́n lè dìbọn tẹ̀ sí pé tọ́sí kí ni? Ọwá bú ebu, ọwá ṣe pé, ọwá ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ kan tí mi sọ. Naam. So, alhamdulillah. Ìṣẹ́yìn tó máa ń jẹ́ nínú tèmi ní pé iṣẹ́ ti bá ti sí Facebook page yẹn báyìí. Ti bá ti ṣe báyìí ti 18,000 followers tó ti wá di 19,000 followers náà bí i
láti jọ ìṣèkò yẹn ká jù báyìí lọ pẹ̀lú òdodo tó ń sọ nílẹ̀. Alhamdulillah, alhamdulillah. Ìṣèkò yẹn ká jù báyìí lọ bá rí pé àjù báyìí lọ inú mi kọ́ máa ń tù sí. Alhamdulillah, alhamdulillah. alhamdulillah. Èrò tó pọ̀ bẹ́ẹ̀. Alhamdulillah. Lọ́kọ̀balẹ̀ ni ẹ pé ìṣèkò yẹn ká tiẹ̀ ti tó bí 500,000 followers sí àbáwọn èèyàn. Olólùfẹ́ òdodo, olólùfẹ́ òtọ́ làwọn èèyàn. Alhamdulillah. Ọlọ́run náà ti sọ bẹ́ẹ̀ pé sullatun minal akhirina wa qalilun minal akhirin kọ́lọ̀ já pẹ̀lú wọn. Ẹni tí ó tẹ̀lé òdodo díẹ̀ náà ni wọ́n pọ̀. Ọlọ́run aṣáánú. Jazakumullahu khair. Àmín. Ẹ ṣé bàbá. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣé. Naam. Ọlọ́run ó ṣàlékún dáadáa. Mo ṣàdúrà fún bàbá wa àgbà, bàbá lórílé, bàbá wa Fadilatu Sheikh Sa'id, bàbá lórílé. Ọlọ́run járí bàbá náà pẹ́, Ọlọ́run járí wọn pẹ́, Ọlọ́run járí wọn pẹ́. Ọlọ́run ò ní dàgbàrú mọ́ wọn lọ́wọ́. Iṣẹ́ Ọlọ́run táwọn náà gbé dání, Ọlọ́run ò ní jẹ́ ó parẹ́ lójú wọn, kò sì ní parẹ́ láíláí. La ilaha illallah. Wọ́n lá pé bàbá láwọn mẹ́ta náà wọ́n ṣàṣeyọrí lórí wọn. Ọlọ́run jẹ́ káwọn náà ṣàṣeyọrí lórí àwọn ọmọ, káwọn ọmọ tí wọ́n náà tún ṣàṣeyọrí lórí àwọn ọmọ, káṣeyọrí wá máa lọ bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́ dáwọ́ ẹ̀ dúró bóyá ṣe bẹ́ẹ̀ fún Nabi Ibrahim kọ́lọ̀ bá jórí bẹ́ẹ̀ wala hawla wala quwwata illa billah wala pa àtọrọ bẹ́ẹ̀ Ọlọ́run jórí bẹ́ẹ̀ fún wa náà. Don AZ Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Bákan náà fọwọ́ Salahuddin Muhammad Jami Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ yín dàrú kọ́lọ̀ bá wa ṣe dáadáa fẹ́yìn náà. La ilaha illallah. Aláyìndé Abdul Qudus Ọlọ́run ní yóò bàjẹ́ fún yín o. La ilaha illallah. Balógun Muhammad Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Abdulatif Taufik Ọlọ́run ní padà lẹ́yìn. Àfọwà Yusuf Adébọ̀wálé Nuruddin Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín. Ogunlẹ́kin Jami Kamil Ọlọ́run bá wa pẹ̀lú yín, Ọlọ́run bá wa gbàdúrà yín kó bá wa ṣe ń tẹ́ ń fẹ́ fún yín o. Ó sì má da yín dára yín. Ẹniọlá Abdulhakeem Ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́yìn náà kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Olólùfẹ́ Babaláyége Ọlọ́run nípa lẹ́yìn bá ti ń ṣàdúrà yẹn náà a máa fi retí pé a sì ti pe nọ́mbà yẹn 08130509834 kọ́lọ̀ kó ṣàlékún dáadáa fún ní kálukú wa, Ọlọ́run kó ṣe dáadáa fún wa. So bákan náà àfáà wa olólùfẹ́ Babaláyége Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. La ilaha illallah. Gbogbo àwọn èèyàn Abdulmalik Tajuddin Ọlọ́run bá wa ṣíjú àánú wò náà kó bá wa gbọ́rọ̀ tiẹ̀ náà sẹ́sọ̀ kó má jẹ́ kọ́rọ̀ tiẹ̀ náà dàrú. Ìsìláàmù náà lájọ ń fẹ́ àwọn wa bá ṣe rójúre Ọlọ́run bá ṣe fòdodo nílẹ̀ náà ló ní kálukú wa ń sọ àyèṣọ́ tá ara wa kọ́lọ̀ ń dákun jájọ bọ́lọ̀ ń dáadáa kọ́lọ̀ ń sì yọ́nú sí wa. La ilaha illallah Muhammadu Rasulullah. Bákan náà Ibrahim Babatunde Ọlọ́run ò ní padà lẹ́yìn àfáwà Salahuddin Jami Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Gbogbo àwọn tí wọ́n wà lórí ètò náà ni aṣàdúà fún Ọlọ́run bá gbàdúrà yín. Awódélé Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Abdurrahman Amida Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín. Awódélé Misbah Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. Abdulfatah Al-Amin Akúnyún Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Kúlẹ̀ Isiaq Ọlọ́run ní fi yín lẹ̀ nígbà kankan. La ilaha illallah. Zikrullah Ọlájídé Balógun Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún yín. Sheikh Yaya Ejigbo Mẹ́kùn Ọlọ́run ní fi yín lẹ̀ bàbá mi ní mọ̀nira láíláí. Awódélé Misbah Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó sì bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Bíntín-láyé Abdul Awwal Olúwa Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fẹ́yìn náà o. Ó máa ń tẹ́ ń fẹ́ o. Ògúnṣọlá Àbáyọ̀mí Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. Musa Banfrey Ọlọ́run ní fi yín lẹ̀ kò sì ní dá yín dára yín nígbà kankan. La ilaha illallah. Gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n wà tá a jọ ń gbọ́ra wa Olúwa Ọlọ́run dákun ṣe dáadáa fún wa. Ṣé wá lẹ́ni Ọlọ́run dọ́jọ́ alẹ́ mọ́jọ wá kú láwùjọ àwọn ẹni rẹ̀ lọ́la agbára Ọlọ́run àti jẹ́ kan ṣo rẹ̀. Gbogbo àwọn tọ́lọ́run kádàrá kádárúkọ wọn àtàwọn tá a láǹfààní àti dárúkọ wọn Ọlọ́run mọ̀ yín ó mọ̀ ń tẹ́ ń fẹ́ ó mọ̀ ń tẹ́ ń béèrè. Àfọwà Muhammad Jami Labeka the Christ Ọlọ́run bá wa ṣíjú àánú wò. Àfọwà Akim Mahmood Ọlọ́run má fi yín lẹ̀. Babalọlá Lukman Ọlámídé Ọlọ́run má fi yín lẹ̀ o. Hali Lukman Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín. Bàbá wa Adégbìtẹ́ lóṣogbo Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Bàbá wa Almaruf Gbọ́lágadé Ọlọ́run má padà lẹ́yìn wọn. Abdulhakeem Muradiya Ibrahim Bádéjọ Ọlọ́run bá mi ṣàánú wọn. Sa'idu Kakawa Jamal Abubakar bàbá wa Aládé Bákàrí Ọlọ́run má fẹ́ nìkan lẹ̀. Ajá Basira Rẹ̀mílẹ́kún Ọlọ́run má gbàgbé yín. Ajá Aráàmì Àrímí Ọlọ́run má fi yín lẹ̀. Ẹja lónìí Budi Munas Ajé Àwésù Dr. Nasir wọ́n pọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Taofik Kọ́lápọ̀ bàbá wa Usman Aṣáájú Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Bákan náà Abudu Rasul Ọlọ́run dákun di king Ọlọ́run mọ̀ ń ta fẹ́ ọmọ ń ta ń bèrè Ọlọ́run kò ṣe fún ní kálukú wa. Bí a kì í ya awwal al-awwalina wa ya akhir al-akhirina ya dhal quwwati al-matin ya rahim al-masakinu
ويا أرحم الراحمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا وبوا الليالي ولما واشداد فينا كما في له gbogbo àwọn khalifa táwọn náà máa gbọ́ wa Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn Ọlọ́run má fi wọ́n lẹ̀ Ọlọ́run má dàgbà wọn lọ́mọ lọ bàbá wa Kelma Ọlọ́run má gbàgbé yín Ọlọ́run dákun má dá yín dára yín fa Nuruddin mo ṣàdúà fẹ́yìn náà Ọlọ́run má fi yín lẹ̀ o wala hawla wala quwwata illa billah subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayka subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته Olè jẹ́ kó tó tọ́ wò lọ́tí mọ́jọ́ bá.